ok ìyẹn náà lèmi náà fi wá mú opinion tèmi náà wá lálẹ́ tò níyì mo ní Tinubu for 3031 ẹ̀rí ṣebí Tinubu for 2027 náà sọ èmi wá ń sọ pé Tinubu for 3031 ibi tẹ́mi dúró lé ní ọjọ́ lálẹ́ tò ní nìyẹn ẹ wá rí mo tún ní ẹ bá rí bí àkọlé yẹn mo tún wá sọ pé ọlọ́run wo gan-an là ń sìn ẹ jọ ẹni tó bá mọ̀ kó bá mi comment tí n bá ti sọ ọ̀rọ̀ Tinubu for 3031 yẹn màá ṣẹ̀ wá mú ọ̀rọ̀ wá lórí ọlọ́run wo ni à ń sìn tí wọ́n ń sìn nínú fúlà Nàìjíríà wọn ń bẹ nílùú àdánù ọlọ́run wo ni à ń sìn bẹ́ẹ̀ nítorí gbogbo àkàn pé ọlọ́run àmì èyí tó jẹ́ original many people mèyí tó jẹ́ fake dẹ̀ wà bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọlọ́run original tún wà but nítorí ẹ máa gbọ́ dẹ́ndẹ́ ọ̀rọ̀ lónìí ẹ bá mi share èmi mọ yín ọmọ Dáramọ́lá náà ní Payon Official kò pé méjì ẹ ṣe gan. ẹ jẹ́ bá mi share máa bẹ̀rẹ̀ ń sìn 30 seconds ẹ bá mi share. yà mo kí wa lẹ́ẹ̀kan sí yà èmi ọmọ Dáramọ́lá náà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí mi ò fẹ́ kí a fi àkókò ṣòfò ibi tí à ń lọ jìnnà ibi tí a máa yà ló pọ̀ ọ̀nà méjì ni ọ̀rọ̀ tòní yìí but gbogbo ẹ̀ náà máa ṣe ní pépèpé ní bí àwòyá sọ̀nà mo ní Tinubu for 3031 ṣé gbogbo yín náà dẹ̀ mọ̀ pé Tinubu for 2027 ni wọ́n ń jà sí láì tí ì lo ọdún mẹ́rin tán but now èmi wá ń sọ pé Tinubu for 3031 ìdí tí mo fi mú àkọlé yẹn wá ẹ máa gbọ́ ìdí náà àti pé ọlọ́run wo gan là ń sìn ìwo ni ọlọ́run original ìwo ni ọlọ́run fake nítorí èmi mọ̀ pé ọlọ́run fake wà ọlọ́run original wà but ìwo ni original ìwo ni fake ẹ mọ̀ bá mi ká lọ ẹ já bẹ̀rẹ̀ látòrí Tinubu for 3031 gẹ́gẹ́ bí gbogbo ọmọ fúlà Nàìjíríà pátápátá especially èmi mọ̀ sọ fún yín especially lórí Yorùbá tèmi Yorùbá nítorí pé Yorùbá lèmi mú ní òkúnkúndùn Yorùbá lèmi gbogbo ọ̀rọ̀ tẹ́mi bá ń sọ orí Yorùbá ni bọ́tọ́lá kan ti gbé wa sábẹ́ fúlà Nàìjíríà yẹn ìdí nìyẹn tó dà pé fúlà Nàìjíríà yẹn á mọ wọnú ẹ̀ ní ẹ̀kọ́ kan nítorí pé kíni ọmọ Yorùbá ni èmi ọmọ Yorùbá dẹ̀ lèmi ń jà fún ìdí ni pé tí mo fi mú àkọlé wa tí mo fi sọ pé Tinubu for 3031 màá sọ ìdí èyí náà wà pọ̀ opinion tí ń ṣe ya bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ mi tán ọ̀rọ̀ mi yìí tí mo fẹ́ sọ lónìí yìí ọlọ́gbọ́n ló máa yé dáadáa àti ẹni tó bá ní sùúrù àti gbọ́rọ̀ nítorí pé kí ni àwọn bàbá tó bí wa wọ́n sọ pé yára gbọ́rọ̀ kó dẹ̀ lọ́ra fèsì nǹkan tí wọ́n sọ nìyẹn nǹkan tí mo fẹ́ kí gbogbo wa kẹ́ ẹ jẹ́ ká ṣe nìyẹn ẹ jẹ́ ká lọ́ra láti gbọ́ ọ̀rọ̀ yìí kẹ́ wá yára láti fèsì nítorí àná àwọn bàbá yẹn ò kàwé ní gbogbo àlàmbù wọn pé wọn ò kàwé wọn ò ṣe kíní kan wọn but ọpọlọ tó wà lórí wọn ó ju àwọn tó ń kàwé gan nísìn ó ju tiwọn lọ nítorí ẹ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí yìí ẹ bá mi lọ́ra gbọ́ ni kẹ wá yára fèsì ẹ mọ̀ yára gbọ́ kẹ wá lọ́ra fèsì but opinion tèmi ẹ̀yin náà lè kọ message kẹ send message opinion tiyín èmi support Tinubu for 2031 ìdí ni pé 2031 tí mo fún yẹn ni pé èmi fẹ́ kí ó wà ń bẹ̀ forever ṣe mọ̀ pé kò tí ì lo mẹ́rin yìí pé tó bá wọlé 2027 ó máa ṣe kí ni ó máa tán 3031 wọ́n tún láti gbé mi ti 3031 yẹn lèmi wá ń campaign fún báyìí ẹ̀rì kẹ wá gbọ́ ọ̀rọ̀ mi ibi tí ó máa já sí gbogbo àwọn èèyàn tí mo rí pé gbogbo àwa tá à ń jà fún Yorùbá nation ó dàbí pé àwa nìkan la mọ̀ tá à ń ṣe but àwọn táwa ń torí ẹ̀jà yìí mẹ́ni àwọn tá à ń torí ẹ̀jà mẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ ìyẹn ò ní káwa stop o à lè stop but àwa ń ja tiwa lọ but opinion kálukú ni à ń sọ yẹn now tẹ́mi fi support Tinubu for 3031 ni pé ṣe rí Tinubu olórí tó dáa ni o ó dà pé ẹ̀yin èèyàn lẹ́ẹ̀mọ̀ pé Tinubu ni olórí tó jẹ́ pé ó wà pa gan òun ló dáa ẹ̀yin ò mọ̀ nǹkan tí màá sọ ìdí màá dẹ̀ tún sọ ìkejì náà nítorí tẹ́mi fi support ẹ̀ ni pé ṣe rí Tinubu nínú president tí ẹ ti ń rí nínú fúlà Nàìjíríà nílùú àdánù mo rí i pé ó dà pé òun nìkan lẹni tó jẹ́ pé ó sì mú inú ẹ̀yàn mu nílùú dùn ó mú inú yín dùn débi pé wọ́n ń pa yín kò sọ̀rọ̀ ó múnú yín dùn débi pé wọ́n ń gé yín lápá kò sọ̀rọ̀ ẹ má bínú sí mi ó múnú yín dùn débi pé gbogbo nǹkan wọn kò bìkítà
gbogbo bí àwọn tó dẹ̀ ń pariwo tó wá ń pariwo yẹn mo rí i pé ó dà pé wọ́n ń pariwo lásán ni ẹ̀yin gan fẹ́ bẹ́ẹ̀ ìyẹn ló jẹ́ kémi ọmọ Dáramọ́lá náà èmi náà wá sọ̀pọ́ọ̀tì yín lónìí yìí mo sọ̀pọ́ọ̀tì bàbá Tinubu pé bàbá Tinubu èmi ọmọ Dáramọ́lá lónìí ni o mo lè yí dílọ́la kí n mọ́ tún sọ̀pọ́ọ̀tì ẹ̀ mọ́ but lónìí tòní yìí o ní wákàtí ọ̀wọ̀ yìí èmi sì ń sọ̀pọ́ọ̀tì bàbá Tinubu pé kó wà ń bẹ́ẹ̀ lọ for life ìdí ni pé àwọn tó ń jẹ olórí fún wọ́n gbádùn ẹ̀ bẹ́ẹ̀ àwa tá à ń jà ló kàn ń ta lára pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ìdí nìyẹn tẹ́mi fi wá rí pé ok ìgbà tó ti wá rí bẹ́ẹ̀ ń sìn ẹ má jẹ́ kí gbogbo wa sùn sójú kan náà ẹ rí ó dà pé èmi wá fẹ́ faramọ́ yín lónìí yìí pé kí Tinubu kúkú wà ń bẹ̀ for life kẹ́ ẹ̀ lè mọ́ gbádùn ìyá yín lọ nítorí ṣe ráwọn ẹ̀dá kan orí ìyá lọ́lọ́run dá wọn ìdí nìyẹn nítorí ẹ lèmi fi sọpọ́tì bàbá Tinubu gbogbo ibi tó bá wà èmi ọmọ Dáramọ́lá èmi sọ fún ẹ pé lónìí yìí wákàtí ọ̀wọ̀ yìí èmi sọpọ́tì ẹ for 2031 mo sọpọ́tì bàbá Tinubu ìdí tí mo dẹ̀ fi ń sọpọ́tì bàbá Tinubu ni pé láyé ìgbà Tinubu lẹ máa rí pé gbogbo rìfáínárì epo yín ẹ máa rí pé gbogbo ẹ ṣiṣẹ́ láyé ìgbà Tinubu ẹ máa rí i pé ojú títì ọ̀nà gbogbo ẹ̀ ọ̀nà wà pa network everything gbogbo ẹ̀ ó wà pa gan láyé ìgbà Tinubu yìí náà ni ẹ̀rí báyẹn sìn kẹ́mọ gbogbo nǹkan tó ṣe tó nítorí wọ́n ní tabarọ ẹjọ́ kà láwùjọ ó jẹ àbí tabarọjọ́ olóore láwùjọ ó jẹ ká àbí tabarọjọ́ kà láwùjọ ó jẹ ká ro tó lóore náà ẹ̀rí báyẹn sìn mo rí i pé láyé Tinubu yìí ẹ̀rí àlàáfíà ń bá lù ìdùnnú ayọ̀ ó ń bá ìlú ẹ̀rí báyẹn sìn Tinubu wọbẹ̀ gbogbo refinery ó ṣiṣẹ́ everything work properly ló ṣiṣẹ́ déédéé ju bí àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣe fi sílẹ̀ lọ Tinubu tún ní ó tún ṣe gbogbo ọ̀nà náà tún da everything ó tún wà pa ìṣẹ̀rí báyìí ń ṣe pé ó ń ṣiṣẹ́ gan Tinubu tún ní gbogbo oúnjẹ gan ló tún wá ṣèpù jù lọ́jà everything gbogbo oúnjẹ ń wọlé lọ́nà ẹ̀rí nǹkan tí èmi fi wá láìkè ẹ̀ ni pé ó dà pé eléyìí ju olórí lọ ẹ̀rí iná ń sìn kò sẹ́ni tó pariwo náà mọ́ everywhere any corner ní gbogbo fúlà Nàìjíríà níná ti wà Tinubu yìí náà ni tó dẹ̀ ṣe everything perfect everything dẹ̀ ń lọ ní mẹ́lọmẹ́lọ ẹ̀rí báyẹn sìn inú aráàlú dẹ̀ ń dùn inú wọn dùn ó mú gbogbo tẹ́ bá dé ìlú fúlà Nàìjíríà ṣe máa rí pé everybody ló wà happy ẹ̀rí ó lójú àwa tá à ń jà fún Yorùbá nation nìkan ló dà pé inú tiwa ò dùn nítorí pé kí ni gẹ́gẹ́ bí mo ṣe sọ ọlá pé ìyà ò bá wa lára mu àwa dẹ̀ fẹ́ gba freedom àwa need the freedom ẹ̀rí báyẹn but àwọn tí Tinubu ń jọ yèlé lórí báwọn ṣe fẹ́ nìyẹn ó dẹ̀ tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ nítorí ẹ̀lú náà lèmi náà fi wá support wọn báyìí pé Tinubu ó dà pé òun ni kókó mọ́ ọ ṣe lọ ẹ máa rí i pé láyé Tinubu kò sí pé wọ́n ń pààyàn nítorí tó wáyé pé wọ́n ń pààyàn ni ṣèbí ó jẹ́ kí inú aráàlú kó bàjẹ́ ààrí kí wọ́n gbégbá pé inú àwọn ò dùn ààrí kò sí èyí tó jáde pé nǹkan kan ṣe wá ààrẹ ni tó jáde rárá mo kí bàbá mi Ìdòwú Káyọ̀dé mo kí ìyá mi Táíwò Kíkẹ́ Fásánmi ẹ ṣé gan ààrẹ nìkan kan kó jáde nínú gbogbo wọn rárá dàtún pé ẹni tó ń ṣe olórí fún wọn ó tẹ́ wọn lọ́rùn nìyẹn ìdí tán dẹ̀ fi wá ń gbádùn yẹn mo wá rí i pé ó dà pé àwọn ẹ̀dá yìí ó ti tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ nítorí ẹ̀ náà lèmi náà fi wá ń call for Tinubu ṣé ẹ mọ̀ pé mi ti sọ fún yín tẹ́lẹ̀ pé Tinubu bó ṣe wà yẹn kò lè kú òun bẹ́ẹ̀ ẹ mọ̀ jìn tàn yín Tinubu ò lè kú òun bẹ́ẹ̀ Tinubu fẹ́ kó wà ń bẹ́ẹ̀ for life ni but náà èmi náà wá campaign fún pé ẹ̀mẹ́ẹ̀ta tán mọ́ tí wọn ò tí ì sáyẹ̀nsì yẹn èmi fẹ́ kó ṣe ẹ̀mẹ́ẹ̀ta tóun bá tún alágbára ẹ̀ kó má fi kó ń bẹ̀ mọ́ ó kù sí lọ́rùn nítorí ó tẹ́ àwọn tó wà ń bẹ̀ lọ́rùn àwa táwa ń tata ní the freedom ni ò tẹ́ lọ́rùn but for now mo gbé gbòòsà fún bàbá Tinubu nítorí pé kí ni gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe yìí àárí olórí tó ṣe Tinubu nìkan náà ni ó ń ṣe gbogbo ẹ̀ ẹ̀rí number one ó ṣe ná ó ṣọ̀nà ó ṣe refinery ẹ̀rí báyẹn sìn gbogbo àwọn ọ̀nà tó bàjẹ́ everything ó ṣe gbogbo nǹkan lọ ní mẹ́lọmẹ́lọ oúnjẹ ó wọ̀lú ó tún sanwó àwọn tó ń lọ Mọ́kà ó sanwó fún wọn àwọn tó ń lọ Jerusalem ó sanwó fún wọn ìdí tèmi fi support bàbá Tinubu nìyẹn ìyẹn ní òní yìí o màá wá sọ nítorí bá a ṣe ọtán bá tún wá sọ ìdàkejì nítorí ẹ̀ mo fi sọ pé yára gbọ́ ọ̀rọ̀ tèmi but kó lọ́ra láti àbí lọ́ra gbọ́rọ̀ kó wá yára láti fèsì kẹmọ nísìnyí nítorí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọlọ́gbọ́n nìkan ló lè yé. now bàbá Tinubu wa ń bá lọ bẹ́ẹ̀ bó ṣe ń bá lọ yìí èmi fẹ́ kí bàbá Tinubu bá lọ bẹ́ẹ̀ di 30-31 kó tún wọlé 30-31 ìdí ni pé tó bá wọlé 30-31 yẹn bóyá orí àwọn ẹ̀dá yìí táwa ń jà fún bóyá orí wọn máa pé nítorí bí wọ́n ṣe wà yẹn àwọn ti believe pé yes inú ayọ̀ àti àlàáfíà làwọn wà àwọn ò nídìí kankan mọ́ ẹni tó lè ṣe náà nìyẹn ó ti tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ nítorí ẹ̀ èmi náà wá ń gbàdúrà báyìí mo fi wákàtí kí bàbá Tinubu kó wà ń bẹ̀ for 30-31 láti gbà kán lè jẹ ìgbádùn wọn pẹ́ dáadáa náà ni o kán lè gbádùn ayé wọn nítorí téèyàn bá ti wà nínú ìlú kan tó dẹ̀ rí pé lórí tó wà ń bẹ̀ tó ń ṣe dáadáa tínú ẹ̀ ń dùn ó ní fẹ́ kí nǹkan kan ṣe olórí yẹn náà
wàá fẹ́ kó lórí yẹn wà ń bẹ̀ for life náà ni pé kó lè mọ gbádùn ẹ lọ ẹgẹ́tẹ̀ ìdí nìyẹn tèmi náà fà wò pé òkè kí bàbá ìkúkú wà ń bẹ̀ kí wọ́n mọ gbádùn wọn lọ nítorí gbádùn yẹn ti tẹ́ wọn lọ́rùn. ẹ máa rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ṣe rí i pé olórí wọn ò yọjú síbẹ̀. wọ́n ń pààyàn ní Benue ààrẹ olórí kó yọjú síbẹ̀ dàbí pé ó tẹ́ wọn lọ́rùn nìyẹn bó dẹ̀ ṣe tẹ́ wọn lọ́rùn yẹn ó bẹ́lẹ̀dà wọn mu nìyẹn ẹlẹ́dàá wọn rọ̀ mọ́ ìdí nìyẹn tèmi fi ń sọ pé èmi fẹ́ kí bàbá Tinubu wà ń bẹ̀ for 3031 ọ̀dọ́ bí ìfẹ́ kó wà ń bẹ̀ náà ṣe rí ẹni tẹ́yìn ń wò yẹn èmi ti sọ fún yín èmi Ọmọdáramọ́lá ni mo sọ fún yín pé ẹni yẹn kán bá ní babaláwo kan wà ń bè kan àbí àfà kan wà ń bè kan àbí oníṣègùn kan wà ń bè kan wòlíì kan wà ń bè kan tó lè bá bàbá yẹn ṣe tó máa fi lo 100 years tó máa fi kú sórí àga yẹn pé bóyá ó sì tún ní àìmọye ọdún tó fẹ́ tó máa fi kú síbẹ̀ ẹ mọ̀ jìntàn yìí kán wá sọ pé èèyàn bíi wọ́n ní èèyàn bíi 100 million èèyàn 100 million ní òkú ń ṣe 10 100 million èèyàn pé kan yanjú ẹ̀ kẹ́ni yìí wà ń bẹ̀ ẹ mọ̀ jìntàn yìí ẹni yìí ó máa yanjú gbogbo wa ní ẹ mọ̀ pa wọ́n lọ kò ń ṣe tẹni tó bá dẹ̀ jẹ́ pé ìwọ tó mọ̀ pé babaláwo tó dájú ní àbò oníṣègùn àbá àfà tó dájú àbí pásítọ̀ ó lè kàn sí bàbá èrò ọkàn bàbá lèmi sọ fún ẹ yẹn nǹkan tó ń fẹ́ gangan nìyẹn tó bá ní èèyàn 100 million ló fẹ́ kí wọ́n yanjú ẹ̀ kí bàbá yìí wà ń bẹ̀ for life ó máa nǹkan tó fẹ́ gbà gangan nìyẹn nítorí ó fẹ́ kú síbẹ̀ ni tó bá sọ bẹ́ẹ̀ ìdí ni pé tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tẹ bá wò ìgbà tí Boko Haram olórí burúkú tó wá tẹ́lẹ̀ ìgbà tí yẹn wà ń bẹ ẹ mọ bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wọ́n ń pa Yorùbá wọ́n ń pa wọ́n ń para wọn ní wọ́n ń pààyàn ní Borno State ní Borno bẹ́ẹ̀ àbí ní gbogbo sáìdì àwọn gara yẹn lẹ́gbẹ̀lẹ̀ Haúsá lọ ẹ máa rí i pé wèrè Boko Haram yẹn ò sọ kankan kò sẹ́n kankan o but bàbá yín yìí náà tó jẹ́ Tinubu yìí náà wà láyé ó dẹ̀ ń gbọ́ gbẹ̀ òun dẹ̀ ló gbé síbẹ̀ kò kàn sí pé ibi báyìí àgbọ̀n kankan ẹ wá rí i ká tó aṣọ ẹ̀ṣọ́ aṣọ pé òkè ọlá apáwọn yẹn jẹ́ Fúlàní wọ́n ní mission nítorí mission táwọn yẹn àtìlẹ̀ làwa ti mọ̀ akéré ń tòótọ́ bọ̀tẹ́ a ti mọ̀ pé mission làwọn bá wa nítorí history òun parẹ́ wọ́n làwọn bàbá wa wọ́n kan wọn ò lákọọ́lẹ̀ wọn ò ṣe kankan báwo la ṣe mọ̀ pé wọ́n fẹ́ gba ilẹ̀ wa báwo la ṣe mọ̀ tí wọ́n bá lákọọ́lẹ̀ wọ́n lè mọ̀ lákọọ́lẹ̀ but wọ́n lákọ sórí but now ṣé Tinubu wá lóhùn mọ̀ pé mission wọn nìyẹn ṣá lóhùn mọ̀ ṣé gbogbo àwọn ọba wa náà ṣé máa láwọn mọ̀ wọn ò gbọdọ̀ láwọn ọmọ gbogbo ọba pátápátá kò sí ètò máa láwọn ọmọ pé mission àwọn Fúlàní yìí pé nǹkan tí wọ́n ń fẹ́ gangan ni pé wọ́n fẹ́ gbalẹ̀ wọn ò gbọdọ̀ láwọn ọmọ pé èrò ọkàn wọn nìyẹn tán dẹ̀ ń gbégbèsè all the time láti ìgbà tá àti kéré náà ti ń gbégbèsè yẹn tó fi di pé wọ́n gbédé ibi tán gbédé yìí ẹ wà àtìgbà tí Haúsá ti kọ́kọ́ tí tóun tán ti nà mọ́lé tó wá di pé pariwo síta ìgbà tó máa fi pariwo síta ọjọ́ ti lọ́n tòótọ́ but ẹ wo ìgbà tó máa fi pariwo síta ẹ wọ ọdún náà lọ́hùn kó mọ̀ ń ṣe kéré mi bí wọn tẹ̀ tí ì bá wà yìí ẹ tún wò gbà tí wọ́n tún na àwọn ọmọ Yíbò náà mọ́lẹ̀ táwọn náà tún rí àwọn wọn ò bá wọn jà ọ̀bọ̀ táwọn ti rí ọwọ́ tán gbé pé àwọn ẹ̀dá yìí ẹ máa rí i pé àwọn náà wọ́n tún pariwo síta but àmọ́ ṣe bí pa gbọ́ àgbà wọn gbọ́ náà ó wá dọ́dọ̀ lẹ Yorùbá náà sìn wọ́n wá ń pa àwọn èèyàn wa láti wá mọ̀ pé ọ̀rọ̀ ni but ìgbà tá a mọ̀ pé ọ̀rọ̀ ni ń sìn tá a dẹ̀ mọ̀ pé nǹkan tí ò dáa ni kí ló dé táwọn ọba yóò dìde ṣe rí i pé ó tẹ́ wọn lọ́rùn kán mọ pa everybody lọ ìyẹn lèmi fi ń sọ fún yín pé ìwọ tó bá ń gbọ́ ọ̀rọ̀ mi dì í mú ọ̀rọ̀ tèmi bá sọ mo lè mọ́ kàwé o but ọ̀rọ̀ tí n bá sọ fún ẹ mọ́ jí ń tẹ̀ eléyìí ò ń ṣe pé kákan ṣó ògùn nílá kan ṣe èmi ń sọ nǹkan ti reality tí ó ń ṣẹlẹ̀ gangan ni tán bá sọ pé ta ló ń pa yín tán bá ní àwọn òwò ló ń pa yín ẹ rí Tinubu gangan ló ń pa yín nítorí tí nǹkan bá ṣẹlẹ̀ ní dáadáa orúkọ ta la máa pè orúkọ aṣíwájú ẹni tó jẹ́ olórí tí nǹkan bá ṣẹlẹ̀ láburú orúkọ ta la máa pè orúkọ aṣíwájú náà ni ẹni tó jẹ́ olórí ìlú ìdí nìyẹn ṣé wàá ní ta ló wá ń pààyàn ẹ máa gbọ́ pé eléyìí sọnù wọ́n jí èèyàn gbé wọ́n jí eléyìí gbé wọ́n pa eléyìí ìkankan táwọn wo ló wá ń pa yín Tinubu ló ń pa yín ìdí ni pé àwọn ló wà níjọba òun lólórí èmi dẹ̀ mọ̀ ń sọ fún yín gbogbo ó dàbí pé many people nǹkan tó wà nínú ọkàn yín ni pé ẹ̀ ń bìlì pé ìlú yẹn ó sì máa dáa mo máa ń sọ nù ọ̀rọ̀ tèmi pé gbogbo wọn tó bá ń sọ pé ìlú yẹn sì máa dáa aláìdá ni ẹni náà aláìdá ayé àtọ̀run lẹni náà ara àwọn ọ̀jẹ̀lú ọ̀dàlú nìyẹn ọ̀dàlẹ̀ ìlú àná máa ń sọ pé ìlú yẹn sì máa dáa ní gbogbo nǹkan tá a rí yìí ó ti ṣó pé ìlú yẹn ò lè dáa ìlú tó jẹ́ pé olórí gan ti ń pa ọmọ ìlú fúnra ẹ̀ mo dẹ̀ tún sọ fún yín jọ́kìn náà mo ní kẹ́ ẹ mọ́ lọ wò dáadáa o
àwọn eléré yẹn tó ń ṣeré orí ìtàgé tẹ́ ń pè ní Nollywood yín yẹn, mo ní wọ́n ń já yín sí manything, ẹ ń ṣe bí ẹni tí ò gbọ́n, ẹ kàn ń wo fíìmù lásán ni. Àwọn Yorùbá nation nìkan ló gbọ́n, làwọn ti rí pé ibi tó ń lọ yìí, but gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yòókù tẹ́ ń darí àtàwọn ọmọ wọn tán ní gbogbo wọn, àwọn mọ tó ń lọ, but àwọn tó ń darí níbẹ̀ àwọn ò mọ tó ń lọ, wọn ò mọ tó ń ṣẹ̀. Tẹ́ bá rí nínú àwọn orí ìtàgé wọn, tẹ́ bá rí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ fún yín, wọ́n á mọ sọ fún yín pé àwọn òṣèlú yẹn, àwọn sínétọ̀, gọ́vnà, gbogbo wọn tí wọ́n mọ sọ pé bá a kọ́ wọn wá patí, kí wọ́n wá tẹ́ bá kọ́ wọn kán kọ́ wọn wá patí, wọ́n á kó wọn lọ, wọn ò ní padà. Ó ti fi hàn pé nǹkan tí wọ́n ń ṣe nìyẹn. Nítorí ẹ̀ lè sọ fún mi pé story Amẹ́ríkà ni wọ́n wá ń gbé fún yín ní ilẹ̀ fúlà Nàìjíríà, ẹ̀ẹ́dẹ̀ lè sọ fún mi pé story United Kingdom ni wọ́n wá ń gbé fún yín ní fúlà Nàìjíríà, ẹ̀ lè sọ bẹ́ẹ̀ fáwọn àwọn ń ṣe kókó. Fíìmù ìlú kọ̀ọ̀kan, story ìlú kọ̀ọ̀kan lọ sínú ìlú yẹn ni. Ẹni yẹn tó bá lọ yá story mú wá, ẹ̀yin gan máa mọ̀ nínú ara yín pé wọn ò ń ṣe lé nílùú ti tẹ̀tí wa, kò ń ṣe tẹnu, ẹ̀ ń ṣe kókó. Ẹ máa ti mọ̀ pé àfíìmù ilé ìtàn yìí, ìtàn ìlú kan ni kò lè ṣẹlẹ̀ nínú ibi tẹ́yìn wá yìí. Nítorí ẹ máa rí gbogbo nǹkan máa ń ṣe, wọ́n á ní ẹ lọ kọ́ ọmọ wá sí patí, tí wọ́n bá ti kọ́ àwọn yẹn lọ, wọ́n á lò wọ́n, wọ́n á pa wọ́n, á ṣe gbẹ, wọ́n máa yọ fún wọn, ṣe gbẹ, wọ́n ń tà wọ́n. Ó yá, ta ló wá ń pa yín? Ṣé ẹ fẹ́ sọ fún mi pé olórí ò mọ̀ sí i? Olórí yẹn ṣé kò tí ì jẹ gómìnà rí? Ṣé kò tí ìgbà tó jẹ gómìnà ṣé òun náà ṣe rú ẹ̀? Àbí kò gbọ́ pé rú ẹ̀ ń ṣẹlẹ̀? Okay, tí ò bá ṣe rú ẹ̀, a lè gbà pé ẹ kò ṣe rú ẹ̀, bọ́tí kò gbọ́dọ̀ sọ pé òun ò mọ̀ pé rú kíní yẹn ń ṣẹlẹ̀. Kò gbọ́dọ̀ lóhun ò mọ̀. Okay, nígbà tó wá mọ̀ ń sìn, tó wá jẹ́ olórí nísìn, ìgbà tó jẹ́ olórí nísìn, ṣé wá gbégbèsè bí kíní yẹn ṣe máa stop pé okay, ẹ bá mi monitor àwọn tó bá ti ṣe ká mọ fojú wọn, ká mọ pa wọ́n. Ṣé ẹ rí kó gbégbèsè? Tí ò bá ti wá gbégbèsè tó ń wò pé àwọn alágbára kan ló wà nídìí ẹ̀, òun ò lè sọ̀rọ̀ jù, dàbí pé ẹjọ́ ń ṣe é nìyẹn náà. Ó ti fi hàn pé Tinubu ló ń pa yín. Analysis bó ti jẹ́ nìyẹn, tán bá pé èmi ọmọ ń gbé yẹn náà gbé mi sí géèmù wa, nǹkan tẹ́ mi á sọ fún wọn nìyẹn, adájọ́ àti gbogbo ẹ̀ máa sọ fún wọn, nítorí wọn ò gbọdọ̀ láwọn ò mọ̀. Ṣé wá rí nǹkan tẹ́mi fi wá fẹ́ràn bàbá Tinubu tí mo fẹ́ kó wà ń bẹ̀ for life? Ó dà pé ẹ̀yin èèyàn ẹ̀ notice nǹkan kan, but èmi sọ fún yín pé ètò tèmi yàtọ̀. Ẹ mọ̀ jìntàn yín, bó jẹ́ ẹ̀mẹ́ta mẹ́rin náà ló bá wò, ẹ kàn bẹ́ẹ̀ mi ṣe ẹ̀ kí wọ́n lè gbọ́ kó ọ̀rọ̀ yẹn lèmi fẹ́ kó rìn jìnnà, kò ń ṣe pé kẹ́ ẹ mọ̀ mí, èmi ò fẹ́ kẹ́ ẹ mọ̀ mí. Ọ̀rọ̀ yẹn lèmi fẹ́ kó rìn jìnnà, kẹ́ ẹ lè fi kọ́ ẹ̀kọ́ ń bẹ̀. Ọ̀rọ̀ adití náà ni lórí mi kò kàwé, ẹ lè mọ̀ ọ̀rọ̀ bí bóyá kíní, bọ̀ tí n bá sọ mẹ́wàá, mọ̀ jìntàn èmi fi Ọlọ́run ọba tó dá ayé tó dá ọ̀run, nínú ọ̀rọ̀ mẹ́wàá yẹn wàá rí mẹ́rin kọ́ ń bẹ̀ tó dẹ̀ máa mú, tí ó jẹ́ pé àmọ́ ló gbáǹkọ́gbì lọ́kàn tiẹ̀ náà, àfi tó bá fẹ́ ṣọ̀tẹ̀. Tó bá fẹ́ ṣọ̀tẹ̀ pé ẹni tí ó kàwé yẹn kí ló fẹ́ sọ lẹ́nu, àfi bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé tẹ bá retí sí Sunday Igboho bá ń sọ̀rọ̀, ẹ máa mọ̀ rí àwọn ọ̀rọ̀ tó máa ń jáde lẹ́nu ẹ̀, ọ̀rọ̀ tó ní kìmí ni, tó dẹ̀ serious, ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni, but àwọn kan sọ pé kò kàwé, ẹ rí ó fi tọ̀tẹ̀ gbé ni ẹ. Àmọ́ tó bá lo làákàyè ẹ̀, tó lo blaganta ẹ̀ pẹ̀lú ọpọlọ inú ẹ̀ tọ́lọ́run fún, tó fi gbọ́ ọ̀rọ̀ yá mọ̀ pé ẹni yìí kò kàwé tó tọ́, but ọ̀rọ̀ tó ń sọ yìí ó ju tẹni tó gba PhD gangan, ó jù lọ. Ìbẹ̀lẹ̀ ti máa mọ̀, but ẹ bá mi share ọ̀rọ̀ yìí kẹ́ máa gbọ́ ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí. Ṣé rí nǹkan tẹ́mi fẹ́ kí ó wà ń bẹ̀ ni pé, ìdí ni pé number one, ẹ mọ̀ pé mo máa ń bú àwọn àfa, mo dẹ̀ máa ń bú pásítọ̀, mo máa ń bú àwọn babaláwo náà, nítorí àwọn náà ń ṣògùn fáwọn olóṣèlú yẹn náà. Ẹ mọ̀ pé mo máa ń bá wọn wí, but àwọn tẹ́mi máa ń bú jù gangan náà, tí mo máa fi ń bú wọn ni pé àṣejù wọn pọ̀ la àwọn àfa. Ìdí tí mo fi ń yọlá pé mo jẹ́ mùsùlùmí ni mo mọ̀ kọ́kọ́ dárúkọ àwọn àfa, àti kìrìsìtẹ́nì tó jẹ́ àwọn pásítọ̀ náà, ẹ rí irú àwọn ẹ̀dá yẹn, ẹ máa rí pé mo máa ń bú wọn. Màá sọ ìdí fún yín, nítorí ẹ bá mi share ètò yìí, ẹ máa gbọ́ ìdí yẹn. Nítorí ọ̀rọ̀ tí n bá sọ tó bá dà pé ó ní kíní, fi mẹ́sẹ̀gì sí èmi náà, á wo mẹ́sẹ̀gì, máa kọ́ ẹ̀kọ́. Ẹlòmíràn á dẹ̀ tún kọ́ ẹ̀kọ́ lára nǹkan tẹ́ ẹ bá kọ. Ẹ máa bá mi send mẹ́sẹ̀gì kẹ̀dẹ̀ sọ bó ṣe ń lọ ní opinion tèmi lèmi sọ yìí, mi ò ń sọ Ọlọ́run, but nǹkan tèmi rí lọ́dọ̀ tèmi lèmi sọ yìí. Wọ́n dẹ̀ ní tó kọjú sẹ́nìkan ó lè pẹ̀yìn sí ẹlòmíì. Mo kí bàbá mi Larry Ajibike, àáfà mi, ẹ wò bó ṣe jẹ́ nìyẹn. Ẹ bá mi fi mẹ́sẹ̀gì yín síbẹ̀ ká wo nǹkan tí opinion tí náà sọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo wà ń bá lọ, mo ní ṣé mọ̀ pé nínú kíní tí mo kọ ìyàkọ́lé tí mo kọ yìí, mo sọ pé Ọlọ́run wo là ń sìn. Many people máa rí wọn á rákọlẹ̀, wọn á ní bọ̀bọ̀ yìí ó dà ipò tí wọn á ní ó dà ipò tí ó ti ní skọ́nskọ́, ó dà bẹ́ẹ̀. Bó ṣe sọ pé mo ní ìyẹn ó tẹ́ mi lọ́rùn, wọ́n ṣáà tí mo bá gbọ́ tán, tí n bá wá ní ìwọ náà wá sọ, tí n bá wá ní ìwọ náà tún wá sọ, ló ṣe jẹ́ ni ẹ máa fi mẹ́sẹ̀gì síbẹ̀. Ìdí ni pé ṣé mọ̀ pé àwọn àfà àti pásítọ̀, especially ká sọ pé mùsùlùmí àti christian, ká tún sọ bẹ́ẹ̀ náà, ṣé mọ̀ pé wọ́n máa ń ṣe many things tó yẹ pé àṣejù wọn pọ̀.
gẹ́gẹ́ bí nǹkan tó ṣẹlẹ̀ nígbà ayé Jonathan tẹ́ bá rántí àwọn pásítọ̀ kan dìde wọ́n protest but kí n tó débẹ̀ ẹ jẹ́ n já yín sí nǹkan tí mo fi sọ́pọ́ọ̀tì bàbá Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí mi sọ́pọ́ọ̀tì bàbá Tinubu nítorí pé kí ni nítorí àwọn pásítọ̀ ẹ jẹ́ máa ń lo pásítọ̀ nítorí àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí mi ò ní fi oníṣẹ̀ṣe sí ẹ̀rí báyẹn sìn mi ò ní fi oníṣẹ̀ṣe sí tí n bá sọ tán màá sọ ìdí tí mo fi béèrè pé ọlọ́run wo lẹ́ ń sìn màá wá sọ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tí mo fẹ́ kí bàbá Tinubu wà ń bẹ̀ for life tí mo fi ní nǹkan tó ń ṣe ó wà pa ó dà nǹkan tí bàbá Tinubu ṣe tó fi wà pa ẹ mọ̀ gbọ́ o ṣe rí bàbá Tinubu ó ń jíṣẹ́ ọlọ́run fún yín ni o ẹ mọ̀ wo bàbá Tinubu bí ẹlẹ́ṣẹ̀ o àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí àwọn iṣẹ́ ọlọ́run tí wọ́n ń pè fún wa òun ni bàbá Tinubu ń bá yín gbé iṣẹ́ ọlọ́run síwájú ìdí nìyẹn o tẹ́mi fi sọ́pọ́tì bàbá Tinubu ẹ máa ní ṣáàwò now bàbá Tinubu ó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yín sìn èmi ń blame ẹ pé kò sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí náà tẹ́ jẹ́ ìyá mi àti bàbá mi náà ẹ náà mọ̀ blame ẹ pé wọ́n ń pààyàn kò sọ̀rọ̀ àbí mẹ́rin yín tẹ̀dẹ̀ ń sọ bẹ́ẹ̀ pé wọ́n ń pààyàn kò sọ̀rọ̀ yìí náà ni kìrìsìtẹ́nì àti mùsùlùmí àbí yes ẹ mọ̀ bá mi di ọ̀rọ̀ yìí o nítorí èlèmi fi sọ pé ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ aláìlọ́pọlọ ni náà nítorí mi ò kàwé ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe mọ̀ but ẹ̀yin wọn náà wá kàn rárá lọ́ra gbọ́ kó wá fi fún mi lésì ó lè bú mi ó lè ṣe kí ni ó dẹ̀ lè kọ́ mi náà lẹ́kọ̀ọ́ kí mi náà tún kọ́ ẹ̀kọ́ sí èyí tó bá ṣe ń bẹ̀ ni kò sí èyí tí ò tẹ́ mi lọ́rùn nítorí mi fẹ́ kọ́ ẹ̀kọ́ sí tèmi opinion tèmi ní gẹ́gẹ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ tó mo yẹ sọ. brother mi from another mother Maxwell àwọn ti dẹ́ta nìyẹn èmi ló kàn ni mo support lónìí I support my brother today you can hear the reason why I'm supporting I will let you know now èmi ló kàn èmi fẹ́ kó wà ń bẹ̀ for life ìdí tí mo fẹ́ kó wà ń bẹ̀ lèmi ń sọ yìí o ìdí ni pé ó ń gbé iṣẹ́ ọlọ́run ga iṣẹ́ ọlọ́run ti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ jẹ́ n tó bẹ́ẹ̀ màá ṣe wá ṣàlàyé tí n bá ṣàlàyé tán ẹ̀yin náà wá fi mẹ́sẹ̀gì síbẹ̀ kí wá jẹ́ kí n mọ bó ṣe ń lọ nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìdí tí mo fi ní ó ń gbé iṣẹ́ ọlọ́run ga ẹ̀yin náà lọ wò nínú bíbélì wọ́n ka áyà kan fún wa ń bẹ̀ àbí fásì ní ká pè abẹ́rẹ́ bẹ́ẹ̀ wọ́n ka fásì yẹn wọ́n kà pé wọ́n ní olúwa rán ẹnìkan lọ sí agboolé kan ẹ̀rí báyẹn pé ó rán wọn lọ sí inú fíléjì àbí ìlú kan ẹ̀yin tẹ́ ka bíbélì ẹ máa mọ nǹkan tí mo fẹ́ sọ yìí ó rán wọn lọ sí inú ìlú kan bó wá ń sọ pé gbogbo àwọn tó wà nínú ìlú yẹn ni kẹ́ ẹ pa o kẹ́ ẹ mọ́ da ẹyọ kan báyìí ẹyọ kan kódà ajá bẹ̀ èèrà bẹ̀ kẹ́ ẹ mọ́ da kankan sí bẹ̀ ẹ mọ fásì yẹn but ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ mọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ mọ̀ now ó ní kí wọ́n pa ọlọ́run kìrìsìtẹ́nì nìyẹn o ó ní kí wọ́n pa gbogbo àwọn aráàlú yẹn kán mọ́ ṣọ́ kankan kán mọ́ fi ẹnìkan kan sílẹ̀ ẹ̀yin náà wò ọlọ́run tó dá wa nìyẹn o ó ní kí ẹ lọ sínú abúlé kan ó rán ẹnìkan lọ pé lọ sínú abúlé yìí kó dẹ̀ pa gbogbo wọn tán kó mọ́ fi ẹnìkan kan sílẹ̀ now bíbélì ti kìrìsìtẹ́nì inú ẹ̀ ló wà bí wọ́n sọ bẹ́ẹ̀ ok now àwọn ti mùsùlùmí náà àwọn náà tún gbé wá wọ́n tún wá gbé wá fún wa ń sìn wọ́n sọ pé mùsùlùmí pé ọlọ́run náà tún sọ fún wọn bẹ́ẹ̀ pé ẹni tí ò bá ti ń ṣe ẹlẹ́sìn tiẹ̀ wọ́n ní ẹni tí ò bá ti ń ṣe ẹlẹ́sìn tiẹ̀ tó ṣe kí ni o gbọ́dọ̀ bá a ṣe kó o pa kó tẹ̀ mọ́ exist báwọn náà ṣe sọ nìyẹn bíi pé kó rí pé o ṣáà parẹ́ lórí ilẹ̀ ayé nǹkan táwọn náà máa ń sọ nìyẹn ẹ máa rí tí wọ́n sọ pé ẹlẹ́bọ kìíní kankan wọ́n ní nǹkan tí mo fi gbé nǹkan pé bí wọ́n ṣe ń sọ ni pé wọ́n máa sọ pé tó bá pẹ́ ẹlẹ́bọ wàá gba ládá that mean pé tó fi sọ̀rọ̀ yẹn ọlọ́run mùsùlùmí náà sọ pé kẹ́ ẹ pààyàn ni nǹkan tí wọ́n mìnì nìyẹn tẹ́mi tu sú nìyẹn nítorí mùsùlùmí lèmi náà àwọn tó ń tu ní o nǹkan tí wọ́n ń sọ nìyẹn nítorí tẹ́ bá gbọ́ ẹ̀yin náà àwọn àfáà náà mọ̀ wọ́n á mú jáde ó wà nù kùránì náà ó wà nù àyà kan wà ń bẹ̀ náà àbí báyẹn tán sọ pé ṣàṣe báyẹn bódẹ̀ jẹ́ nù kíní wọn ibi tó bá ti wà wọ́n á ṣàmújáde nítorí àwọn ni wọ́n ń sọ èmi ò mọ̀ mùsùlùmí ni mi ò mọ̀ kéwú ẹ̀rí wọ́n ṣà ń sọ bẹ́ẹ̀ wọ́n ń ṣe everything okay now ẹ̀yin tí ẹ gbàgbọ́ ìyẹn kí n padà sórí ti kìrìsìtẹ́nì ẹ̀yin tí ẹ gbàgbọ́ pé ọlọ́run ní kí wọ́n wọbì kan lọ kọ́ dẹ̀ pa wọ́n rẹ́ kọ́ mọ́ ṣe ẹnìkan kan kù pé wọ́n wá padà ṣe ẹni ẹyọ kan kù pé ó padà di wàhálà ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí sítórì yẹn mi ò mọ̀ bọ̀tì wọ́n lọ́lọ́run ló ṣe now inú ẹ̀yin tẹ̀ wá ń já ń sìn pé wọ́n ń pààyàn ẹnìkan kan ò sọ̀rọ̀ inú yín náà ń sìn kírísítẹ́nì ni yín o ẹ̀ẹ́dẹ̀gba sítórì yẹn ṣẹ́yìn ò ti mọ̀ pé bàbá Tinubu náà Buhari tó kọ́kọ́ mẹ́ Boko Haram yẹn iṣẹ́ ọlọ́run nù bíbélì lòun náà ń tẹ̀lé àti tinú
kùránì tiẹ̀ lòun náà ń tẹ̀lé pé àwọn kèfèrí ẹ pa wọ́n dànù nítorí ibi tí wọ́n bá ti ní kó pa kèfèrí wàá pa wọ́n náà ni àbí kèfèrí ni náà àbí ṣé ok ẹ̀yin mùsùlùmí ṣe ẹ sọ pé ẹ̀yin àfa ẹ̀yin ògèdè àfa ẹ sọ pé ẹ pa kèfèrí ẹ mọ̀ ń tu ẹni tí wọ́n bá tún fi gbalada ẹ̀ ń sọ bẹ́ẹ̀ bá dọ̀rùn àmọ̀ yẹn ju ẹ̀bẹ̀ ṣe ń sọ nìyẹn ẹ̀yin ilé náà wọ́n dẹ̀ sọ pé wọ́n ní ó wá wọ́n ní kó pa ogbó wọn rẹ́ kó pa ogbó wọn run pé kó mọ̀ sọ́ọ̀kan kù kó ìgbà tó sọ́ọ̀kan tó fi tí ẹyọ kan tí wọn tó dóòlà ẹ̀mí ẹyọ kan ni wàhálà fi dé ara àtàn tí wọ́n ń ṣe nìyẹn ìtàn yẹn náà dẹ̀ ni gbogbo yín sì mẹ́ni àwọn pásítọ̀ yẹn àwọn àfáà yẹn ni gbogbo wọn ń fọ́lò báyìí. now ìgbà tí Tinubu wá débẹ̀ ń sìn tó dàbí pé òun wá ń ṣe ẹjọ́ ẹ má bá mi tẹ love and like ọlọ́run nìkan wo abúlé kan lọ́kàn pààyàn wọ́n dẹ̀ pààyàn now Tinubu náà dẹ̀ ń báṣẹ́ tiẹ̀ lọ báyìí bí wọ́n ṣe ń pààyàn kò dẹ̀ sọ̀rọ̀ nítorí pé kíni ọlọ́run ló ní kàn pa wọ́n iṣẹ́ ọlọ́run tóun gbé sétí yẹn lòun control ló ń lọ bẹ́ẹ̀ pé ẹ mọ̀ ṣe lọ òkè ṣe rí bí wọ́n ṣe wá ń pa wọ́n yẹn sìn ṣẹ́yìn rí Christian kankan kó sọ̀rọ̀ nítorí ìlú tán ti ń pààyàn jù yẹn sìn Christian ló pọ̀ jù nù wọn ṣẹ́yìn rí àwọn pásítọ̀ yín kankan kó sọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ nítorí pé kíni àwọn náà mọ̀ ń pa ẹ̀ wọ́n mọ̀ ń pa ẹ̀ nítorí tí wọ́n bá mọ̀ ń pa ẹ̀ ni wọ́n ń pa Christian ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ àwọn tí ò dẹ̀ sọ̀rọ̀ yìí náà nítorí ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ ń pa nítorí àwọn náà mọ̀ fi ń ṣe wáàsí wọ́n mọ̀ fi ń ṣe ìsìn wọ́n mọ̀ fi ń la àwọn ọmọ ọ̀jọ́ wọn lóye àti ọ̀rọ̀ tí Bible sọ pé nǹkan tí kinní kan ṣe kinní kan ó wọnú Ọlọ́run rán wọn lọ síbẹ̀ pé pa wọ́n run kẹ́ mọ́ jí kan ku ẹyọ kan wọ́n mọ̀ fi ń ṣe wáàsí ṣé àwọn ọ̀rọ̀ yẹn ló yẹ kí wọ́n mọ̀ fi ṣe wáàsí tí ò bá ṣe pé ọ̀tẹ́nu wọn wà ń bẹ̀ fúnra wọn náà okay kátó wá sọ pé òun ò ró lọ bẹ́ẹ̀ mi ṣe ró yẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ bóyá mi kàn sọ tèmi ni òun ò ró lọ bẹ́ẹ̀ kí ló dé bí wọ́n ṣe wá ń pa gbogbo Christian láti jọ yìí káàrí Christian kankan kó sọ̀rọ̀ tí n bá sọ pé ààrí nínú 100 téèyàn méjì bá ń sọ̀rọ̀ ààrí nìyẹn o ẹ̀yin náà mọ̀ nínú 100 kéèyàn mẹ́wàá gan sọ̀rọ̀ ààrí níbo ni àwọn bàbá Adébóyè wà níbo ni kí ni orúkọ àwọn ti winners níbo làwọn yẹn wà kí ni lọ Adébóyè àti kí ni orúkọ ẹ̀mí ò mọ orúkọ gbogbo àwọn ẹ̀dá kẹ́dá yẹn kí ni níbo ni gbogbo àwọn pásítọ̀ yẹn àwọn CAC àbí kí lẹ́yìn pé Mountain of Fire gbogbo wọn lóríṣiríṣi tó já wọn lórí wọn níbo ni gbogbo wọn wà tán dẹ̀ mọ̀ pé wọ́n ń pààyàn ní Bọ̀ọ̀nù tán dẹ̀ ń pa àyè ń sìn wọ́n mọ̀ pé kìrìsìtẹ́nì ni wọ́n ok ṣé wọn ò sọ̀rọ̀ nítorí pé wọ́n ń ṣe Yorùbá wọn ni ok ká sọ pé ok ó dà pé wọ́n ń ṣe Yorùbá wọn ni òjò ń sọ̀rọ̀ normal ok ìgbà tán pààyàn gbogbo àwọn gangan lábẹ́òkúta ní gbogbo Oǹdó ìkànkan náà ṣé kò sí Christian níbẹ̀ ok ká kó sọ pé Muslim ni wọ́n ok now tó bá jẹ́ Muslim náà ni wọ́n ṣé Bíbélì wọn ní bí wọ́n ṣe ń pààyàn yẹn kí wọ́n mọ́ sọ̀rọ̀ Bíbélì wọn ò sọ bẹ́ẹ̀ Bíbélì wọn ní bí wọ́n ṣe ń pààyàn yẹn ló dáa nítorí tí Bíbélì wọn bá sọ pé bí wọ́n ṣe ń pààyàn yẹn ló dáa gbogbo wọn anybody tó o bá ti pa kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kìrìsìtẹ́nì kò bá jẹ́ oníṣẹ̀ṣe tẹ́nìkan kàn déédéé kó wá pa ẹ́ nínú mẹ́ẹ̀ta yìí wọ́n láti kọ̀ndẹ́mù ẹ̀ ni àmọ́ tó bá fi mú wọn tí wọn kọ̀ndẹ́mù gbogbo ohun tó ń ṣẹlẹ̀ dàbí pé ó tẹ́ wọn lọ́rùn nìyẹn ó tẹ́ àwọn pásítọ̀ yẹn lẹ́rùn ó tẹ́ àfáà lọ́rùn ó tẹ́ oníṣẹ̀ṣe náà lọ́rùn ló fi dàbí pé ẹrẹ́ ní gbogbo wọn kò sí èyí tó sọ̀rọ̀ nínú gbogbo wọn. ìdí tí mo fi sọ pé mo fẹ́ kí Tinubu wà ń bẹ̀ nìyẹn for life nítorí ẹ máa rí i pé ideology tó ń lò ideology Bible àti Kùránì ni àbí nítorí Kùránì ẹ̀yin náà lẹ sọ ní ẹ lè pa kèfèrí wọ́n dẹ̀ ń pa kèfèrí ẹ jẹ́ kán mọ́ pa wọ́n lọ náà àbí ẹ rí i pé wọ́n complain àwa tí a fẹ́ kán pààyàn làwa ń complain ọmọ nítorí tó bá jẹ́ pé àwọn tó wà nílùú yẹn ọmọ dáadáa ni wọ́n tán jẹ́ olórí gidi tán jẹ́ aláàánú tó jẹ́ pé àwọn náà ń wá ìdẹ̀ra fún ara wọn ó yẹ kí gbogbo wọn ya jáde ní bí wọ́n ṣe pa ẹ̀dá ara wọn kò bá àmọ́ jẹ́lé díẹ̀ kí gbogbo Yorùbá ya jáde nípa báwo lè ṣe máa pa ẹ̀ báyẹn ìkànkàn ẹ̀rí kò sí ètò jáde kò sí ètò ṣe kínní láti ìpò tẹ́ wọn lọ́rùn kí náà wá Yorùbá nation wá ń jà fún kí wọ́n kó mọ jẹya wọn lọ bí wọ́n ṣe fẹ́ jẹ nǹkan wọn nìyẹn kán mọ jẹ lọ bẹ́ẹ̀. ìdí tí mo fi wá lónìí ni mo pé kí n wá sọ ọ̀rọ̀ eléyìí nítorí ó tẹ́ gbogbo wọn lọ́rùn mo rí i pé àwa Sunday Igboho bàbá Professor Banji Akintoye bàbá wa gbogbo àwọn agitator pátápátá bẹ́ẹ̀ látòrí Mr. Koiki Yèyé Dára gbogbo ọmọ Lúkà bàbá Èkìtì mesberia Roof mo ṣáà rí i pé gbogbo àwọn yẹn ni ó ń dùn irú kí ni orúkọ àǹtí mi ní Canada yìí ìyá tán wọn làwọn kéré jù nínú wa Lady K ẹnẹ o mo rí i pé àwọn yẹn náà ń tara èmi ọmọ Dáramọ́lá náà èmi náà ń tara àwa yìí là ń tara kí ló dé táwọn tó wà nù bẹ́ẹ̀ tí yóò dùn wọ́n ibẹ̀ mo wá jókòó mo wá rí i pé ó dà ipò tí àwọn ẹ̀dá yìí lọ́rùn bẹ́ẹ̀
nítorí ẹ̀ ni òjò dùn wọ́n ó dà pé ó tẹ́ wọn lọ́rùn inú wọn dùn bí wọ́n ṣe ń pa wọ́n bí wọ́n ṣe ń pa yẹn nítorí wọ́n ń pa àwọn ara wọn gan ààrí kan ya jáde ààrí kan ya jáde rárá ìdí tẹ̀mí fi sọ bẹ́ẹ̀ ni pé òkè tó bá rí báyìí á jẹ́ pé àwọn ẹ̀dá yìí ìdùnnú wọn ká má gba ìdùnnú wọn sọnù lọ́wọ́ wọn o pé kí Tinubu kúkú wà ń bẹ̀ lọ́fọ̀ láì kó kú sórí oyè náà ní gbogbo ìgbà tó bá wò ó fẹ́ kú kò bá jẹ́ 100 years ló sì fẹ́ lò sí ni ó kúkú síbẹ̀ nítorí bó ṣe ń ṣe wọ́n yìí ó tẹ́ wọn lọ́rùn ó tẹ́ pásítọ̀ lọ́rùn ó tẹ́ àfáà lọ́rùn ó tẹ́ oníṣẹ̀ṣe lọ́rùn nítorí ààrẹ tó sọ̀rọ̀ nínú gbogbo pátápátá báyìí kò sí èyí tó sọ̀rọ̀ rárá ààrí ẹnìkan báyìí kó sọ̀rọ̀ ààrí wọ́n pa yẹn lẹ̀ Yorùbá kò sí èyí tó sọ̀rọ̀ wọ́n pa mùsùlùmí kìrìsìtẹ́nì dákẹ́ ni pé wọn kúkú pa èèyàn tòun wọ́n pa ti kìrìsìtẹ́nì náà mùsùlùmí náà dákẹ́ wọn kúkú pa èèyàn tòun wọ́n tún wá pò níbi ẹ̀sìn tán wọ́n tún pa Haúsá Yorùbá dákẹ́ ni pé kò kún ṣe èèyàn tòun wọ́n tún pa Yíbò náà Yorùbá dákẹ́ pé kò ń ṣe èèyàn tòun wọ́n pa Yorùbá gan fúnra ẹ̀ Yíbò náà dákẹ́ ni pé kò kún ṣe èèyàn tòun ó yá ìyẹn ló fi wá mú mi débi pé Ọlọ́run wo là ń sìn màá dẹ̀ jóyè wa ẹni tó bá mọ Ọlọ́run tá à ń sìn ẹ jọ̀ọ́ ẹ bá mi mẹ́sẹ̀gì ká mọ Ọlọ́run tá à ń sìn Ọlọ́run wo là ń sìn mo kí gbogbo ẹ̀yin torí YouTube pátápátá mo kí mo dẹ̀ kí gbogbo ẹ tẹ́ wà lórí TikTok náà ẹ dá mi lóhùn ẹni tó bá mọ Ọlọ́run wo là ń sìn ìdí tí mo fi béèrè question yẹn ni pé ṣe rí tá a bá ti mọ Ọlọ́run tá à ń sìn ọ̀rọ̀ wa ò lè lójútùú kákó sọ pé ọ̀rọ̀ wọn ò lè lójútùú ní fúlà Nàìjíríà wọn ò tí mọ Ọlọ́run tó ń sìn ó ti mẹ́nì àwa tá a wà níta gan ta níbi tá a wà àjẹyà àlèmọ́ ló wà àtọrọ jẹ àdẹ̀síkì ní ẹgẹ́tẹ̀ àmọ́ Ọlọ́run tí à ń sìn mẹ́nì wa ẹlòmíì mọ̀ o ẹlòmíì ò dẹ̀ mọ̀ ìdí ni pé tí mo fi béèrè question yìí ni pé Ọlọ́run wo là ń sìn ẹ jẹ́ kọ́kọ́ parí ti bàbá Tinubu náà ṣe rí bàbá Tinubu bó ṣe wà yẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ fúlà Nàìjíríà kò lè dùn mí ẹgẹ́tẹ̀ ìdí ni pé àwọn àgbààgbà náà tó dẹ̀ wà ń bẹ̀ tán sọ pé ọmọ ni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ẹgẹ́tẹ̀ ó ti yí àwọn náà báyìí ń sìn pé kò ń ṣe ọmọ wọn nítorí tòótọ́ ọmọ ni ò lè fẹ́ kán rí pé ọmọ ẹ ó fẹ́ ya wọ ọjà yìí kó wá túlẹ̀ pé ẹjọ́ ya wèrè lọ́sọ́jà jáde kó ya wèrè ọjà tó bá jẹ́ bàbá gidi ni kò ní gbà bó ṣe jẹ́ nìyẹn but now tí wọ́n bá di ọmọ yẹn mú tí òjò lọ tó wá di pé wàhálà wá ṣẹlẹ̀ lọ́la tó wá kan bàbá irú ọmọ náà tí ò bá ti yà sí bàbá ẹ̀ ó ti fi hàn pé ọmọ náà ń ṣọmọ alálùbáríkà kò ń ṣọmọ tó lójú àánú nítorí ẹ̀ tí mo fi sọ̀rọ̀ yìí ni pé bàbá Tinubu bí wọ́n ṣe ń pa ẹ̀yà ẹ̀ kò sọ̀rọ̀ but ó possible kó jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ yìí inú nǹkan tó dì mú nítorí mẹ́ni wa là ń di ọ̀rọ̀ yẹn mú dì sí ni mo fi mú ọ̀rọ̀ yẹn wá ó lè jẹ́ kó náà wò pé ṣèbí nínú Bible tẹ̀fẹ́ sáà nìkan lọ pàdílé kan run àwọn àbí odidùlù kan run pé kọ́ mọ́ ṣẹ́mi wọn ẹyọ kan kù nítorí ẹ bá wèrè àwọn wèrè yẹn wọ́n á rí ọ̀rọ̀ sọ wọ́n dẹ̀ sì ń sọ dì sí náà gbogbo àwọn tó máa ń sọ̀rọ̀ yẹn gbogbo yẹn mọ̀ èmi ń tabà wọn máa sọ oníkan lọ pa wọn run ìkan ṣé o lè gbà kán pa aran tiẹ̀ náà run irú ọ̀rọ̀ yẹn kò jẹ́ ká mọ sọ́mọ́ ni àlàyé tèmi ń jóye wa yẹn mo fi sọ pé mẹ́ni ẹ̀ tó wà lábúrọ̀dù gan náà kò mọ Ọlọ́run tó ń sìn gẹ́gẹ́ bíi ti bàbá Tinubu tiẹ̀ wọ́n ní olóòótọ́ ìlú òun ní ìkàlú òun ló dífá fún Professor Banji Akintoye àti Chief Sunday Igboho tán fi ara wọn lélẹ̀ pé yes enough is enough but nísìn àwọn ní ìkàlú báyìí òun ló dífá fáwa tá à ń sọ̀rọ̀ yìí náà tá à ń sọ̀pọ̀tì wọn náà nísìn àwa náà ní ìkà ìlú nítorí pé kí ni àwọn tá à ń jà fún yìí ó tẹ́ wọn lọ́rùn wọ́n ti ń wo àwa yìí ń sìn bíi aláìdáa pé àwa la fẹ́ ba bẹ̀jẹ́ ìkankan èmi àsọ fún mi tó bá mọ̀ pé kíní mọ̀ bọ̀ wálé wá ṣe kíni ibi tẹ́ ti ń para yín tẹ́mi èèyàn jọ yín lójú tẹ́ bẹ̀rù ẹ̀dá Ọlọ́run tó dá tẹ́ kàn máa ṣe bó ṣe wù kéèyàn máa kun èèyàn èèyàn gbọ́ rí tí ò ń ṣe wúrẹ́ ìdí nìyẹn ẹ̀yin náà wá wò nítorí ẹ̀ Chief Sunday Igboho ń sìn ó sá lọ fún wọn Professor Banji Akintoye náà wọ́n fẹ́ fi kú pa bàbá náà sá lọ fún wọn àwọn àtàwọn àǹtorí ẹ̀jà ń sìn àwọn nìyí inú wọn ń dùn àwọn ń gbádùn bẹ́ẹ̀ ṣe ń fi àwọn jẹ̀yà
nísìnyí àwọn yẹn ti ń sìn wọ́n ti ń sọ ṣe Professor Banji Akintoye wọ́n ti ń sọ di ọ̀tá ìlú báyìí, wọ́n ti ń sọ Chief Sunday Igboho di ìka ìlú báyìí. Gbogbo àtà ń sọ̀rọ̀ ńsìn àwa láláìdá là ń bà ló jẹ́ báyìí ni wọ́n ń do nǹkan tó rí lójú wọn nìyẹn. But now nǹkan tẹ̀mí wọn bá rí sí ni pé ẹjọ́ wọn kọ́, ẹjọ́ ẹni tó dẹ̀ wà lórí oyè náà kọ́, nítorí pé kíni tó bá jẹ́ kó fẹ́ràn ìran ẹ̀ ni kò jẹ́ kó rí bẹ́ẹ̀. But àwọn òwe àgbà ni màá lò, ẹ̀yin tèmi náà ẹ máa mọ bá ń fi yòókù kún fún bàbá Tinubu gangan. Wọ́n ní ìmọ̀dò bá ṣe bí ẹlẹ́dẹ̀ ìbá ba ìlú jẹ́. Wọ́n ní tẹ́rú bá jọba ńkọ́ ẹ bá ń parí ẹ̀. Èèyàn ní kù kan ọ̀rọ̀ yẹn kó mọ jẹ́yìn àgbààgbà tẹ́ sọ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsí di ọmọ ẹlòmíràn. Ọmọ yín kọ́ lẹ fi síbẹ̀ o. Òwe tí mo lò yẹ mọ bá ń fi kún kó mọ já yín lọ́kàn jẹ. Ìmọ̀dò bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlújẹ́, ẹ̀yin bàbá wa yín náà lẹ́kọ̀ọ́ yẹn. Bẹ́rù bá jọba èèyàn ní kù kan o. Bó ṣe jẹ́ nìyẹn. Ní ilẹ̀ Yorùbá, ọba tó jẹ́ fún ilẹ̀ Yorùbá ẹrú ló jọba o. Kẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀ ní kù kan bí wọ́n ṣe máa mọ̀ pa yín nìyẹn, wọ́n á mọ̀ pa yín kò dẹ̀ ní sọ kankan sí. Èmi ò sọ ti Ìgbò kò sí ètò kàn mí, Fúlàní kò sí ètò kàn mí, Yorùbá tèmi lèmi ń sọ, kò ní sọ kankan sí. Nítorí pé àwọn bàbá wa ẹ̀yin náà lẹ ti sọ̀rọ̀ tán pé ìmọ̀dò bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlújẹ́ bẹ́rù bá jọba èèyàn ní kù kan. Ẹ̀ ní kù kan tí ẹnì yìí tí Tinubu bá sì wà lórí oyè wọn á mọ̀ pa yín ni tí ó dẹ̀ sí kankan kò dẹ̀ ní fèsì. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run wo là ń sìn? Ibẹ̀ ni màá parí ọ̀rọ̀ mi sí, ìfẹ́ kó gùn jù. Kò yé many people. Mo kọ́kọ́ sọ̀rọ̀ mo ní àwọn òwe inú Bible yẹn tó bá ti ń di pé wọ́n pààyàn wọ́n ṣe báyìí ká mọ̀ mọ́ lò ó. Ibẹ̀ la ti ń confuse ara wa. Ìdí tá a fi ń confuse ara wa ni pé Ọlọ́run tí many people yín ń sìn, Ọlọ́run inú Bible ẹ̀ ń sìn. No kí n má gbé bẹ́ẹ̀. Ọlọ́run inú ibi tí Bible ti wá níbo ni? Ísírẹ́lì. Ọlọ́run inú bẹ̀lẹ̀ ń sìn. Ẹ̀yin ti Kùránì náà Ọlọ́run Árábù òun lẹ̀ ń sìn. Nítorí pé kí ni ṣe rí ìdí tí mo fi sọ pé Ọlọ́run Árábù mo ní yára gbọ́rọ̀ kó lọ́ra gbọ́rọ̀ kó yára fèsì bí wọ́n ṣe máa ń sọ. Ṣe rí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé many things nǹkan tí à ń ṣe nísìnyìí Ọlọ́run nú Árábù iṣẹ́ là ń ṣe àti Ọlọ́run Jerusalem. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n á mọ sọ fún wa ẹ máa rí mẹ́ni wọn náà wàhálà ń ṣẹlẹ̀ báyìí wọ́n sọ pé ẹni tó bá nà kankan sí Jérù tó bá nà kankan sí Ísírẹ́lì kinní kan Ọlọ́run àmọ́ ṣe kinní kan dápẹ́ pé ẹ̀ ń ṣe Ọlọ́run gidi kọ́ lẹ̀ ń sìn. tẹ́ bá ti rí bẹ́ẹ̀ gbogbo yín pátápátá tẹ́ bá ti mú ọ̀rọ̀ yẹn tẹ́ ń fi ń sẹ́nu báyìí Ọlọ́run gidi kọ́ lẹ̀ ń sìn. Nítorí báwo ni Ọlọ́run á ṣe mọ́ sọ pé ẹnìkan lòun ṣàlẹ́ṣà tó dẹ̀ dá gbogbo àwọn èèyàn. Ẹ̀yin dẹ̀ nìyí lẹ̀dẹ̀ fún wa ní òye lẹ sọ pé ìgbà tí ẹ̀sìn yìí dé wọ́n ní salam, wọ́n ní túmọ̀ salam kí ni? Wọ́n ní peace. Ok, mùsùlùmí náà tún dé wọ́n ní salamu alaykum, wọ́n ní kí ni túmọ̀ salamu alaykum náà? Òun náà tún ní peace. Ẹ gẹ́tẹ̀ ẹni tó mú peace wá tó bá jẹ́ pé peace ló mú wá a máa gbà pé yes Ọlọ́run gidi nìyẹn ló mú peace wá. Àmọ́ tó bá ti ń di pé Ọlọ́run yìí ń sọ pé àwọn ẹ̀yà kan yìí ni mo fẹ́ràn jù, kẹ́ ti mọ̀ pé Ọlọ́run Jerusalem lẹ̀ ń sìn nìyẹn àti Ọlọ́run Arabia, Ọlọ́run Àràbó òun lẹ̀ ń sìn, kò ń ṣe Ọlọ́run tó dá wa. Nítorí èmi gbà pé Ọlọ́run tó dé mi ò lè sọ pé ẹnìkan ló wà precious eléyìí kó wà useless. Nǹkan tẹ́mi gbà nìyẹn. Nítorí ẹ̀ mo fi béèrè pé ẹni tó bá tún mọ ìdí Ọlọ́run tá à ń sìn kó já kẹ́kọ̀ọ́ kí many people fẹ́ kẹ́kọ̀ọ́ bá wa comment síbẹ̀. Ọlọ́run wo là ń sìn? Ọlọ́run wo ni original? Ọlọ́run wo ni fake? Nítorí èmi ń sìn Ọlọ́run nínú Bíbélì is fake tó ti ń tẹnu mọ́ pé Ọlọ́run fẹ́ràn ẹbì kan ìní kan jù kan lọ. Fake ni lọ́dọ̀ tèmi mo pínà tiẹ̀ o. Ọlọ́run Arabo náà tó wà nínú Kùránì ẹ̀rí báyìí ń sìn is fake. Tó bá ti ń sọ pé kó ọ̀dàlẹ̀ kèfèrí kó pa kèfèrí fake ni yẹn náà. Tí Ọlọ́run bá ti ń sọ pé ẹ para yín fake ni. Ìdí ni pé nínú ọ̀rọ̀ yìí náà ni pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ lọ́run Ṣètánì àtọlọ́run wọ́n jọ ní gbólóhùn asọ̀ láàrin ara wọn gẹ́gẹ́ bí nǹkan tẹ́kọ̀ọ́ fún wa nìyẹn. Ìgbà tó dẹ̀ yá Ọlọ́run dẹ̀ ní òkè ó lóun fẹ́ mọ lọ bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ní mọ lọ kó gba freedom. Ẹ̀rí dàpín pé Ọlọ́run original nìyẹn. Nítorí Ọlọ́run tó ní kó mọ lọ kó gba freedom ẹ̀ yìí ń sìn ṣé ẹ fẹ́ sọ pé kò lágbára àti pa ni tó bá fẹ́ pa? Nítorí ẹni tó dáyàn irú fóònù yìí ń sìn
èmi mo fowó mi rà, tí n bá fẹ́ pa màá pa, tí n bá fẹ́ jẹun mọ́lẹ̀, tí n bá mọ̀ pé mo fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ń sìn máa fọ́ mọ́lẹ̀ máa ṣe, mo lágbára lórí ẹ̀ nítorí pé èmi ni mo ṣẹ̀dá ẹ̀, nítorí owó mi ni mo ṣiṣẹ́ owó mi mo dẹ̀ fi rà á. Now irú Sátánì ń sìn Ọlọ́run dẹ̀ dá tó bá dàbí pé ó dẹ̀ fẹ́ di orí kunkun, Ọlọ́run ní agbára àti pé kóun yanjú ẹ̀ dànù, Ọlọ́run lágbára ẹ̀, but Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ṣe kí ni, ó fún ní freedom, ó fún ní freedom. But now ẹ̀yin wá ń yí mọ́ alọ́wọ́ sìn, ẹ wá ń gbé àwọn story kan wá, tó bá bèèrè lọ ẹlòmíì kí ló dé tí ìjà ìlú yẹn Sírẹ́lì àti àwọn kejì yẹn tí wọ́n fi dà wípé kò fẹ́ tán, wọ́n ní Olúwa fẹ́ràn ìlú yẹn ni, ó fẹ́ràn kíní kan ìkan, ó fẹ́ràn kan kò fẹ́ràn kan, ṣọlọ́run original ni. Ọlọ́run tẹ̀dẹ̀ sọ pé ó gbé peace wá, tó sọ pé salam, ló wá di pé ó fẹ́ràn kan kò fẹ́ràn kan. Ìyẹn ni mo fi bèrè pé Ọlọ́run wo là ń sìn, ṣé Ọlọ́run Bíbélì ni àbí Ọlọ́run Kùránì àbí Ọlọ́run tó ṣẹ̀dá ayé àti ọ̀run? Ó ti pé mẹ́ta báyìí sìn. Ìwo là ń sìn nínú àwọn Ọlọ́run yìí? Nítorí tẹ bá sì ń sọ fún mi pé Ọlọ́run Kìrìsìtẹ́nì, èmi á sì mọ̀ sọ pé fake ṣì ni. Tẹ bá sì ń sọ fún mi pé Ọlọ́run Mùsùlùmí, Ọlọ́run Kùránì, èmi á mọ̀ sọ fún ẹ pé fake ni. Ìdí tẹ́mi fi ń pè ní fake ni pé nínú ẹ̀ ló ti ń kà fún mi pé Ọlọ́run ní kẹ́ pa àwọn kèfèrí. Dàpẹ́ pé Ọlọ́run Arabo nìyẹn, Ọlọ́run Arabu nìyẹn ló fi ní ẹ mọ́ pa kèfèrí. Tó bá dẹ̀ jẹ́ pé òun sọ fún mi pé Ọlọ́run ṣẹ̀dá àwọn ìṣẹ̀lẹ̀ pé òun àwọn ló àyàn mẹ́rin ni àwọn tó fẹ́ràn jù nìyẹn, màá tún sọ fún ẹ pé fake ni, nítorí kò jẹ́ kó kà yẹn fún mi mọ́. Ìwàhálà ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn-ún, ó dẹ̀ ṣe kínní, ìyẹn ti lọ, ìgbà yẹn nìyẹn, kò ń ṣe pé ó sì máa wádìí sí, wọ́n sì máa wà righteous ju everybody lọ, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Tó bá ti di pé ìyẹn náà lẹ́ fi ń sọ Ọlọ́run fake nìyẹn lọ́dọ̀ tèmi o, ìyẹn mọ opinion tiẹ̀ o. Nítorí ẹ ìwọ tó bá dẹ̀ ti jà sí, tó bá ti di pé jà sí pé Ọlọ́run ló mú ló ń fẹ́ràn wọn ìkankan kíní kan, kò nídìí kí kẹ́ sọ pé ń wá ẹ fẹ́ gba ìjọba mọ́, pé ẹ ń wá ìlú mọ́ ní gbogbo. Mo mọ̀ pé àwọn ọmọ Yorùbá nation ní support, but tó bá support irú ọ̀rọ̀ yìí, ẹ mọ̀ jìntàn yẹn, mọ̀ dára yín láàmú, ẹ mọ̀ ṣerú lọ. Ẹni tó lọ́n fẹ́ràn ló gbé síbẹ̀, àwọn Fúlàní lọ́lọ́run fẹ́ràn ní ẹ pé kán mọ̀ pa yín, kán mọ̀ yanjú yín lọ, kò nídìí kẹ́ ìjà fúnra yín mọ́. Nítorí gbogbo àwọn ọ̀rọ̀ yìí èmi wò bíi pé ọ̀rọ̀ kórìíra, ọ̀rọ̀ ránù, tó bá ti pa à ń tẹnu mọ́ à ń ṣe kí n bẹ́ẹ̀ náà máa mọ píríṣì máa sọ pé ìkan sọ ẹni tó bá ti bá ìlú yẹn jà, ìfẹ́ mọ dárúkọ wọn, tó bá ti bá Israẹli jà, tó bá ti bá wọn jà báyìí ó ti bọ́ lọ́wọ́ jà. Irú ọ̀rọ̀ rap dáradára, ọ̀rọ̀ òfò àdánù wo lẹ́ ń sọ? Tẹ́ bá ti ń sọ bẹ́ẹ̀ dàbí pé àwọn nìkan náà dá nìyẹn, àwa ń ṣe ọmọ Ọlọ́run, àwa yòókù à ń ṣe ọmọ Ọlọ́run nìyẹn, à ń ṣe kankan náà Ọlọ́run nìyẹn, kí là ń ṣe Ọlọ́run fún gbà yẹn? À ń ṣe ara wọn nìyẹn, àwọn ló gbé fún nìyẹn. Tẹ́ bá ti ń sọ bẹ́ẹ̀, nítorí ẹ̀ mo sọ pé Ọlọ́run nínú Bíbélì ni kò ń ṣe Ọlọ́run gangan. Nítorí nínú Bíbélì yìí ó tún sọ̀rọ̀ míì, mú yẹn lò, but àwọn yẹn lẹ̀ ń mú lò, dàbí pé Ọlọ́run fake yẹn lẹ́yìn ń lò. Nínú Kùránì náà ó tún sọ̀rọ̀ míì náà bẹ́ẹ̀, mú yẹn lò, mú yẹn pé ẹ pa kèfèrí yẹn lẹ̀ ń mú lò, dàbí pé Ọlọ́run Arabu lẹ̀ ń lò yẹn, kò ń ṣe Ọlọ́run original. Nítorí Ọlọ́run original ní sọ pé kẹ́ ẹ para yín. Ọlọ́run tó jẹ́ pé peace ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ilé ayé, ló fi gbélé ayé wá, pé salam assalamu alaikum ló gbé wá. Peace ni pé ẹ fi pẹ̀lẹ́ lò, ẹ ṣe gbogbo ẹ̀ ní rọrùn. Ìdààmú ilé ayé òun yàtọ̀ sí wàhálà, o lè fọwọ́ ara ẹ ṣe ra pé ọmọ tí yóò kó ṣubú, ìdààmú ilé ayé nìyẹn. But Ọlọ́run bá ti ń sọ pé òun fẹ́ràn eléyìí ju eléyìí lọ, lọ́dọ̀ tèmi èmi ò ká pọn Ọlọ́run original. Ọlọ́run dẹ̀tún níyì, ó ti show example fún wa, ó fún èṣù ní freedom. Ó ṣe wá jẹ́ pé gbogbo yín tí wàhálà bá ti bẹ̀rẹ̀, wọ́n á sọ pé àwọn ìlú kejì yẹn wọ́n fọwọ́ kékeré gba ńlá. Ẹ̀rí wọ́n ní torí pé Ọlọ́run fẹ́ràn wọn, ẹni tó bá bá wọn jà ó dà gẹ́gẹ́ ẹni tó forí sọ àpáta ni, orí yẹn á wó dànù ni. Ìyẹn mo fi béèrè Ọlọ́run wo lẹ́ ń sìn. Nísìnyí mo mọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ igan kò tí ì tún yé ẹlòmíì tó yẹ pé ọpọlọ rẹ̀ ò pé, àmọ́ ní ọlá pé mi ò ń ṣe Kìrìsìtẹ́nì ni, ọlá pé mo jẹ́ Mùsùlùmí ni. Sọ̀rọ̀ Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì lèmi bá ẹ sọ yìí. Nítorí àwọn míì ọpọlọ wọn ò pín wá ní ọlá pé jẹ́ Mùsùlùmí ni, àwọn ìlú yẹn tó yẹ pé ẹni Ọlọ́run ti dá wọn, tó bá bá wọn jọ bọ́lọ̀ ń jà wọ́n sì tún máa mọ̀ sọ. Nítorí pé kí ni Bíbélì tẹ̀lé ń sọ yìí náà ló sọ pé àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn ò ní mímọ̀. Ìkan lè ṣẹlẹ̀ ń sin láàrin A àti B, kó dẹ̀ jẹ́ pé B yẹn òun ló ṣẹ̀, Ọlọ́run dẹ̀ fẹ́ gbé, Ọlọ́run dẹ̀ wò pé ó dẹ̀ jẹ́ B yẹn dẹ̀ lágbára, àbí B yẹn ni ló ṣẹ̀ A, ó dẹ̀ lágbára ju A lọ. Ọlọ́run lè gbógun fọlẹ̀ ní mọ́mẹ́ǹtì yẹn kí ó bá B jà kó dẹ̀ win ẹ̀.
ìyẹn ń ṣe pé ọlọ́run fẹ́ràn èèyàn ní mọ́mẹ́ǹtì yẹn ni nígbà tí wọ́n ń sọ yìí nígbà ayé ìgbà yẹn ni kò lè máa lọ bẹ́ẹ̀dì sí tó bá ti ń jó lọ bẹ́ẹ̀dì sí àwa yóò jẹ́ ká sin ọlọ́run mọ́ nítorí báwo ni ìran tèmi á ṣe wà tí wàá máa sọ pé eléyìí ni ògbẹ́ ló fẹ́ràn jù tí kò wá fẹ́ kí n máa sọ́pọ́ọ̀tì gbogbo kinní yẹn ìyẹn mo sọ pé ẹjọ́ ẹ là mí lọ́yẹ ọlọ́run wo là ń sin ọlọ́run wo lòríjínà ṣé ọlọ́run jẹrú ni àbí ọlọ́run arabo ìwọ ń bẹ ní òríjínà nítorí tó bá ti ń di pé ẹ̀dá yìí ni mo láìkì jù èmi ò gbà èmi bó bá tọ́lọ́run gan bá sọ bẹ́ẹ̀ mi á ní mi ò gbà pé òun gan pé òríjínà ọlọ́run ni èmi máa sọ pé mi ò gbà pé ọlọ́run ni ọlọ́run ò lè sọ bẹ́ẹ̀ ó ti bàbá tó fẹ́ràn ọmọ ẹ̀ tó bímọ púpọ̀ gan kò lè sọ pé òun tójú oníka mẹ́sàn-án ka tó bá dẹ̀ ti ka ó ti mọ̀ pé àwọn yòókù ní fẹ́ràn òun nìyẹn ṣé máa wá kí ẹ tó ti sọ pé inú àwọn ọmọ mẹ́rẹ̀ lè èmi ò ní kẹ́ ẹ̀ mú bá tèmi lọ́n tèmi náà má dẹ̀ mọ́ lọ bó ṣe rí ni fún bàbá tó bí yẹn gan-an tó bá ti ń sọ pé nínú ọmọ mẹ́fà tó ti sọ pé ẹyọ kan ni mo fẹ́ràn àwọn yòókù máa yẹ̀yẹ́ ẹ̀ ni kò sí bó ṣe wà nìyẹn now ọ̀rọ̀ yìí everybody a máa sọ dàbí pé àwa yòókù à ń ṣe ìran ni à ń ṣèyàn gidi nìyẹn kí lè wá ń gbàwẹ̀ fún kí ni wèrè gbogbo yín tẹ̀ ń gbàwẹ̀ tẹ́lẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ìdí tí mo fi sọ pé ọlọ́run wo ni là ń sìn ìyẹn ní nàìjíríà gan exactly fúnra ẹ̀ ní fúlà nàìjíríà nítorí pé kíni nígbà kan tí wàhálà ṣẹlẹ̀ nílùú tá à ń sọ yìí àwọn wèrè pásítọ̀ kan jáde tí wọ́n protest lórí pé wàhálà ṣẹlẹ̀ nílùú yẹn tọ́ dẹ̀ mọ̀ pé ìlú yẹn tó ń fa wàhálà yìí ó lágbára ju ìlú kejì tó ń bá fa wàhálà lọ o wọ́n sì tún protest ẹ̀ẹ́dínní kan wọ́n jáde but nínú ìlú tí wọ́n tán ń pààyàn àwọn olórí burúkú pásítọ̀ yìí wọ́n mọra wọn o wọn ò jáde o ìyẹn mo fi sọ pé ṣé ọlọ́run bíbélì ni wọ́n ń sìn àbí ọlọ́run tó dá ayé àti ọ̀run ó ti pé méjì ẹ jẹ́ ká mọ ọlọ́run tẹ̀ ń sìn bẹ́ẹ̀ ìyẹn mo fi fẹ́ mọ̀ ni mo fi béèrè question yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ́mẹ̀ntì sábẹ́ ọlọ́run wo ni nàìjíríà ń sìn ní fúlà nàìjíríà ọlọ́run wo ni ó ń sìn ẹ jọ̀ọ́ ẹ bá mi dáhùn síbẹ̀ nítorí ìwọ tó bá ti ń sọ pé ọlọ́run pé ẹni tó bá ti bá ìlú yẹn jà ó ti bọ́ ọlọ́run jà ọlọ́run jẹ́rú ló ń bá jà nìyẹn ọlọ́run bẹ̀rẹ̀ ni kò ń ṣe ọlọ́run tó dá gbogbo àgbáńlá ayé nítorí ọlọ́run sọ pé tó bá ti bẹ́ẹ̀ nìkan jà mí ló ń bá jà ọlọ́run sọ bẹ́ẹ̀ nígbà tó sọ bẹ́ẹ̀ ní ìgbà ayé ìjọ́sí nígbà náà lọ́hùn ìyẹn ọ̀tọ̀ kò ń ṣe ayé tìsín yìí nítorí àwọn ògbúrò ohun àdẹ̀mọ́ ẹni kò sọ fún ààrẹ nìkan kan àwọn ayé tìsín kọ́ nìyẹn àwọn tó sọ fún tó jà fún gbà náà lọ wọ́n ti lọ gan mẹ́ni wọ́n ti kú wọ́n ti lọ o lè sọ fún mi pé ó ṣe ń yẹ exist tìsín kò possible now àwọn tó ń sọ pé ẹ pa kèfèrí náà o lè sọ fún mi pé ọlọ́run ló ní kó mọ pa kèfèrí ìgbà tó bá ní ọpa kèfèrí ànábì tó rán wá nígbà náà lọ́hùn tó jẹ́ pé ànábì yìí gangan ni tó gbé ẹ̀sìn yẹn wá ṣé àwọn kèfèrí ò sí nígbà ayé ìgbà yẹn kí ló dé tí ànábì yìí ò pa gbogbo wọn tán kó tó lọ ṣóyọ̀ lẹ́ni ṣé kò lágbára ni àbọ̀ ọlọ́run ti tán lẹ́yìn ẹ̀ nítorí ọlọ́run ni ọba tó lágbára tó ṣe gbogbo kí ló dé tí ọlọ́run ò jà fún kó pa gbogbo wọn tán kí ló dé tí ọlọ́run ò jà fún kó pa gbogbo wọn tán kó tó di pé ó kú tó bá jẹ́ pé ọlọ́run mọ̀ pé yes ó fẹ́ kó ṣiṣẹ́ ẹ̀ pé ó ń láti pa kèfèrí ni ó jẹ́ kí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó pa gbogbo àwọn kèfèrí tán kó tó lọ kí ló dé tó sá lọ ńgbà náà tó bá jẹ́ pé ọlọ́run fẹ́ kó pa gbogbo kèfèrí ni ibi tẹ́ ti máa rí i pé àwọn ẹ̀dá yìí gan náà ń tú ìtúkùtù fún wa àwọn ẹ̀dá yìí bẹ̀ náà ti ń tú ìtúkùtù náà ń tú gbogbo ẹ̀ nítorí ẹ̀ lèmi béèrè pé ọlọ́run wo là ń sìn ẹjọ́ ẹni tó bá mọ̀ ẹ bá comment ọlọ́run wo náà ń sìn nínú nàìjíríà nísìn wọ́n ti ń jà nísìn báyìí wọ́n ń jà nísìn wọ́n ní àwọn kan fi àbàrà kékeré gbá ńlá nísìn ẹni yìí ti ń bá ẹlòmíì jà nísìn tó fẹ́ mọ mú ẹ̀tọ́ ẹ̀ pé nítorí pé gbogbo yín ti ń gbèlú yẹn ga pé ẹ tó bá ti ṣẹ̀ ó ti ṣe kinní kan ó ti ṣe kinní kan òun náà ti sọ̀rọ̀ ẹ̀ fẹ́ di ọlọ́run nísìn ṣé òun ló ń decide freedom for anybody nísìn àwọn yẹn sìn àwọn yẹn náà takò nísìn báyìí sìn àwọn tó jẹ́ ọlọ́tẹ̀ tó jẹ́ pé ẹ̀sìn ti borí làákàyè wọn tí wọ́n ní láì àná àmọ́ sọ pé àwọn ìlú yẹn nǹkan tán fẹ́ níyẹn tòótọ́ kò jẹ́ kí wọ́n ní kódà ká bá gba Yorùbá nation àwa gan máa ní tí ó dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ tá a bá gba Yorùbá nation ṣe rí nǹkan tóun jà fún pé òun fẹ́ kí ìlú yẹn ní àwa gan máa ní òun láti jára ẹni lèmi fi sọ fún yín pé mọ̀jì ń tẹ̀ ẹ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn kẹ́ mọ ṣẹrú lábẹ́ Tinubu ẹ mọ̀ ṣe lọ bó ṣe ń pa yín tí ó sọ̀rọ̀ wọ́n kú ní plateau àbí bẹ́ẹ̀ nú ẹni tó lọ síbẹ̀ tó ń sọ̀rọ̀ jágajàga bí ọ̀rọ̀ tẹ ẹni tó rí ẹ̀ pé nítorí èèyàn kú ẹ̀ wá sọ pé kí ni o tí ẹ̀ béèrè lọ́wọ́ wọn àwọn tẹ́ ẹ rí o báwo ni wọn o ìkànkan kí ló ń ṣẹlẹ̀ báwo náà ṣe ya wọlé ìkàn ò béèrè ó kàn ní káwọn kan máa lọ donate ẹ̀jẹ̀ imagine ẹ mọ̀ gbọ́dọ̀ kọ̀rọ̀ dàpín pé ó tẹ́ àwọn wèrè tán jọ ń ṣèlú la ó tẹ́ wọn lọ́rùn ká máa pa yín dànù bẹ́ẹ̀ ó kò sí wàhálà
bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. Èmi ti sọ fún ẹ pé professor mi tó sọ̀rọ̀ níjọ́ kìíní àná, bàbá yẹn Ọlọ́run bá mi lọ́rẹ̀ mi, bàbá yìí sọ pé ẹja ni wá o, try láti pa ẹja jẹ, àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á pa ẹja bí wọ́n á pa ẹjẹ bí ẹja. ọ̀rọ̀ ilé ayé nìyẹn. Èmi ò fẹ́ kán pè mí jẹ bí ẹja, èmi fi jára mi. Ìwọ náà tó bá ti mọ̀ pé o ò lè jẹja àbí kò yá jára ẹ̀, nítorí àìjẹ́ bẹ́ẹ̀ àwọn eléyìí láyọ̀ ni wọ́n máa pa ẹja bí wọ́n á pa ẹjẹ bí ẹja. Ìdí nìyẹn, òun láti jára ẹni tó bá dẹ̀ ti jára ẹ, ó kù sí ẹ lọ́wọ́, ó kù sí ẹ lọ́wọ́. Àwọn tó ń jà yẹn tẹ́ ń wò tí wọ́n máa sọ pé wọ́n jọ ń kó bora wọn ní báyìí. Tó bá mọ̀ pàrọ̀ lágbára, ẹ mọ̀ pé intruder kankan, ẹ mọ̀ pé neighbor, ẹ mọ̀ pé ẹnìkan kan lẹ́gbẹ̀ẹ́ yín, ẹjọ́ mọ bára yín jà lọ ká mọ̀ wò. Bẹ́ẹ̀ lágbà nítorí wàá jà fúnra ẹni. Tó bá ní olùsí náà wàá tòṣì, ṣé ìwọ náà sọ pé àwọn ti sọ pé wàá tòṣì kó wá jókòó? Irọ́ ni o, wàá jà ni pé àti òṣì yìí ṣe kò sínú ràn mí. Ìwọ ni wàá jà, àdúrà kankan ò ràn, ìwọ ni wàá jà takuntakun pé náà òṣì rárá. Kò ń ṣe àdúrà nìkan, wàá jáde wáṣẹ́ lọ ṣe ogbẹ tọ́rọ́ kọ́bọ̀ tó bá ti ń wọlé, o ti kú òun òṣì. Tó bá ti di pé o lè jẹun báyìí, o ti kú òun òṣì ti kú. Àmọ́ tó bá ti di pé o ti ro oúnjẹ jẹ, àwọn òṣì gidi nìyẹn o, àwẹ̀ ràn o àwẹ̀ ràn o. Èmi àmọ́ já ẹ̀ ń ṣe àwẹ̀ yẹn, ò ń febi para ẹni o. Ọdún òun keep fit, tó bá sọ pé mo fẹ́ keep fit, ó wà pa, but òun gbàwẹ̀ for what? Ìwọ tí yà ń jẹ tó tún jẹ, ẹni tí yà ń jẹ ló mọ, ẹni tó ṣẹ̀ náà ló mọ ń gbàwẹ̀, but ìwọ ń sìn ó bá fẹ́ keep fit, yes, but ilé ayé ìtọ́rọ Ọlọ́run ó yá ẹ jára yín. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ ká pàdé ńjọ́ mẹ́jọ. Ẹ jọ̀ọ́ bá mi kọ́mẹ̀ntì ńbẹ̀, Ọlọ́run wo ni Nàìjíríà ń sìn? Nítorí wọ́n ń pààyàn, wọ́n ń pa everybody, wọ́n ń pa everybody, ìjọba ò rí kankan sọ sí. Àwọn aráàlú ò sọ̀rọ̀, pásítọ̀ ò sọ̀rọ̀, àfáà ò sọ̀rọ̀, ẹ̀rí báyẹn ń sìn. Ọlọ́run wo ni ń sìn? Mo dẹ̀ mọ̀ pé bí wọ́n ṣe wà yẹn, ìjà táwọn aráàlú ti bí ń jà yẹn báyìí, wọ́n á mọ̀ ṣàdúrà fún wọn ni pé Ọlọ́run á tì wọ́n lẹ́yìn, àwọn náà máa borí. tó dé dáadáa jẹ lè lẹ́wọ̀. Wọ́n pé àwọn ìlú tiẹ̀ tó ti ń para wọn kò ṣàdúrà fún ọ. Ẹ wá sọ fún mi, Ọlọ́run wo lẹ́ ń sìn? bákan náà ni mo dẹ̀ fún wa ní àwọn new arrival wíìgì, àwọn new wíìgì ti dé. Nítorí láti jẹ́ pé Ọlọ́run táwọn yẹn ni tó bá wọn jà mọ́mẹ́ǹtì yẹn ni wọ́n ń sìn nìyẹn. Wọ́n san owó fún mi, owó àgbo $100. Dáàdi ẹjọ́ tó fi sọ lọ́rùn, tẹ bá wà bí tẹ bá ní wo prógrámù yìí, mo ti pariwo láti bí oṣù kan. Àtìgbà tó ti gbé WhatsApp mi lọ ni mo ti ń pariwo ní gbogbo ìgbà pé dáàdi ẹjọ́ ẹ pè mí, $100 yín wà lọ́wọ́ mi, mo ti rí $100 tẹ̀sán. Dáàdi tí wọ́n fẹ́ ra àgbo jẹ̀dí àti manpower. Dádì mi ẹjọ́ torí tọlọ́run, mo ti rí owó yín o, ẹ ní dààmú láyé yín o, ẹjọ́ ẹ pè mí ní nọ́mbà yín lọ́wọ́ mọ́ kí n lè bá yín sẹ́ndì àgbo jẹ̀dí àti manpower yín. Ẹjọ́ mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀ yín, ẹjọ́ ojú òní tì yín o, ẹ ní ṣìṣe láyé yín, ẹjọ́ ẹ pè mí o, mo fọba àwọn ọba bẹ̀ yín o. Ẹ wo wíìgì yìí, ẹ jẹ́ ṣe dáadáa. Mo ń bọ̀, mi ti dé dáadáa. Yes, ẹ wo ṣátìrí, ó fù dáadáa. Mi ti ṣe dáadáa náà. Ẹ lè fi ike, ẹ lè fi wé èèyàn gangan, òun lélẹ̀. Mo kàn fẹ́ kẹ́ rí design ẹ̀ ni, very beautiful. Gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ bá need àwọn short wig tí wọn ò gùn, mo ti ní wọn. New ọjà ti dé. Ẹ wo wig lẹ́ wò, gbogbo bí bye wá sí gbogbo bí wíìgì ló kún bẹ́ẹ̀. Ẹ jẹ́ sẹ́ẹ̀tì kámẹ́rà síbẹ̀ kẹrí, ṣé ti rí wíìgì lẹ́wọ̀ yẹn? Mo sọ fún yín wípé ọjà ti dé, ẹ̀ẹ̀mejì lọ́jà wá dénú ọ̀sẹ̀ yìí. Ẹ wò, ṣé ti rí wíìgì ní gbogbo nǹkan tẹ́ ń wò ń bí báyìí. Àwọn braid wà, woman hair wà, àwọn pick and drop báyìí wà, àwọn ní coils ó wà, àwọn bun straight ó wà, bun short ó wà, gbogbo ẹ̀ ni mo ní afro. Mo ní wọn lóríṣiríṣi. I have different type of wig. Gbogbo èyí tẹ́ like long wig tó jẹ́ short wọ́n lẹ́fẹ́ ó wà. Tó bá dẹ̀ jáwọ́ long wig bí irú àwọn tí mo lò yìí ni ẹ wò ohun nìyí. Ṣé máa rí dáadáa báyìí? Ok, ẹ jẹ́ dìde sókè. Ẹ wò, ṣé ti rí bó ṣe long, ṣé ti rí bó ṣe gùn dáadáa tó mú yes. Ṣé ti rí ohun ní ẹ bá rí dáadáa báyìí. Òun náà ṣe kí ni, òun náà wà. Tó bá jẹ́ wo tí mo lò ilẹ̀ fẹ́ ó wà. Tẹ́ bá tún wá fẹ́ ru style, tó bá jẹ́ another style tó jẹ́ Ghana weaving, tó bá jẹ́ all back, tó bá jẹ́ 2 step, gbogbo ẹ̀ ni mo ti ní, gbogbo ẹ̀ ló kún bí báyìí. Tẹ́ bá pè mí, a jọ ṣe video call,
máa fi àwọn wig yẹn máa fi wọ́n hàn yín lóríṣiríṣi tó wà. Ọjà ti wà. Gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ ti ra wig, tẹ́ ti ra wig, tẹ́ tún ní Lady K. Táwọn ànọ́dá wọn bá tuntun ti dé tó yàtọ̀ sáwọn tẹ́ ti rà. Mo fi àsìkò sọ fún yín wípé àwọn ànọ́dá wọn tuntun ti dé tó yàtọ̀ sí àwọn ìtẹ́ ti rà. Gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ ti ra méjì mẹ́ta. Tẹ́ni tí bá tuntun ti ní ọjà kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ àwọn another design. Mo fi àsìkò sọ fún yín pé ẹ jọ̀ọ́ ẹ pè mí. Mo fẹ́ Elédùmarè bẹ̀ yín. Àwọn new design ti wà ní new ones. Tó yàtọ̀ sí àwọn tẹ́ ti rà tẹ́lẹ̀. Gbogbo ẹ̀ ló ti ṣe kíni ló ti wà. Àwọn fine wig ti wà o. Mélòó la fẹ́ tú, mélòó la fẹ́ kà. Ó pọ̀ lóríṣiríṣi mi ò dẹ̀ wúwọ́ mọ́jà mi ẹ jọ̀ọ́. Mo fọlọ́n bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wo program ẹ bá mi share ètò mi. Ẹ jọ̀ọ́ mi ò ní contact àwọn èèyàn mọ́ tí mo lè share program fún. Mi ò ní contact àwọn èèyàn mọ́. Ẹ jọ̀ọ́. Ó ní àwọn tí mo tún fẹ́ fi wọn wá. Mi fẹ́ ṣò wá ní ọjà lọ títí torí mi fẹ́ kí program gùn gan. Wig ló kún gbogbo bíbá ìtẹ́ wò yìí. Wig ló kún bí àtòkè. Àwọn woman hair ló wà lókè báyìí. Àwọn káàpù náà dẹ̀ wà. Ẹ wo wig yìí. Èmi gan kó wig jẹ lọ́tọ̀. Next ọjà báyìí mi náà máa ní tèmi. Ẹ wo wig yìí. Ẹ wo. Ṣé rí pé lè tún yàtọ̀ sí onísúnsún tata lọ. Máa fo onísúnsún yẹn náà, onísúnsún yẹn náà ó tún ti wà again because àwọn èèyàn like ẹ̀ gan, a lot of people who rà. Ṣé ti rélé náà bó ṣe fine. Ẹ rí bó ṣe fine. So tí bá sọ fún yín pé ọjà tuntun ti dé lóríṣiríṣi mi ò ní ru eléyìí tẹ́lẹ̀ mo ẹ̀ṣẹ̀ níru eléyìí ni. Èyí tí mo kọ́kọ́ fi wọ̀nyí yẹn náà méjì ẹ̀ ni mo ní nígbà tí mo kọ́kọ́ ra wig wọlé pápápá ni àwọn màámi alálùbáríkà kan bá mi rà. Ìjọ kan ṣoṣo lọ́ra méjèèjì tó níṣẹ́ ó ti pọ̀ ó ti yapa bẹ́ẹ̀ fẹ́ 5 ẹ̀ máa rí. So ẹ jọ̀ọ́ ẹ wá bá mi rajà o mo fẹ́ fi oní ṣùkú lélẹ̀ ẹ̀yin grandma mi ẹ̀yin grandma lálùbáríkà tọ́lọ́wọ́ túbọ̀ tí bá mi lọ́ra ẹ̀mí yín òun ní ṣùkú bámbám ẹni tó bá wú kó bẹ́ òun ní ṣùkú rèé ṣùkú ní short one kò ṣe gúgùn tó bá lè jẹ́ gúgùn lẹ́fẹ́ ó wà ẹ̀ṣẹ́ tírí ṣùkú ní tó mú yes ẹ jọ̀ọ́ á bá mi rajà mo fẹ́ Elédùmarè bẹ̀ yín àwọn jewelries mi náà tuntun ti dé new jewelries gbogbo ẹ̀ ló ti dé mi nílé fi gbogbo ẹ̀ wá kí program yìí má bàa gùn jù ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò àwọn woman hair àwọn yẹn làwọn eléyìí báyìí àwọn woman hair ní màkàn máa fi wọ́n wá fírífírí ni kí program yẹn má gùn jù ṣẹ́ tírí àwọn woman hair lélẹ̀ irú eléyìí tí mo fi wọ̀nyí ṣe mí náà ní mo ní ohun mo lò tó wà lórí WhatsApp number mi àwọn woman hair ní lóríṣiríṣi gbogbo ẹ̀ ló kún bíbá ẹ jọ̀ọ́ ẹ pè mí ẹ wá ra wíìgì ẹ wá ra aṣọ ẹ wá ra jewelries àwọn set of jewelries ẹ wò àwọn ní coins ní mi fẹ́ kó scatter tó bá scatter sí màá ẹ̀ṣẹ̀ ìyá màá ẹ̀ṣẹ̀ dress ẹ̀ padà ni mi fẹ́ kó dàbẹ̀. So ìtẹ́ bá ti fẹ́ ẹ jọ̀ọ́ ẹ pè mí tó bá yẹ pé àwọn pick and drop long one náà ni gbogbo ẹ̀ ló wà kò sí irú wíìgì tẹ́ fẹ́ lọ́dọ̀ mi tẹ́ ní rí black eléyìí náà wà ẹ wò pick and drop òun ni ẹ̀yin tẹ́ bá fẹ́ pick and drop braid big braid loose braid ńláńlá ó wà tẹ́ bá dẹ̀ tún wá fẹ́ tí ò tóbi tó lè tó jẹ́ braid náà ó tún wà gbogbo ẹ̀ ni mo ní bí ẹ jọ̀ọ́ patronize mi ojú òní tí ẹ ní má mú bọ́ o ẹ ní má mú bọ́ o èkúta oníwọnú gbá yí o lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product iléeṣẹ́ TL Natural Herbal àgbo jẹ̀díjẹ̀dí tó wà òkè dáadáa àti àgbo diabetes gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes oògùn tẹ́ lè lò láti fi cure diabetes ajẹ́bí idán tó confam ó wà ní bíbá tó mú yes tẹ́ bá fẹ́ ra lọ́wọ́ wọn direct máa fún yín nọ́mbà wọn tó bá dẹ̀ jẹ́ Canada bílẹ̀ ti fẹ́ ra látọ̀dọ̀ mi ó wà available lọ́dọ̀ mi náà bíbá yìí bákan náà oògùn manpower fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe kíni tẹ́ fẹ́ pakuru mọ́ kẹ́dó dáadáa gbogbo ẹ̀yin dáàdì mi tẹ́ fẹ́ ṣe kíni tẹ́ fẹ́ wọ Jerusalem òun nìyí manpower lélẹ̀
confirm ni kò sí country tí mi ò lè bá yín send sí gbogbo ẹ̀yin tẹ́ máa ń tètè release gbogbo ẹ̀yin tẹ́ kí n tètè gbéra àbí tẹ́ máa ń gbéra tẹ́ máa tètè padà sílẹ̀ ń tẹ́ ní ìdàtí lò lélẹ̀ kò kọ age 80 years ẹ lò kí 80 years yìí lò kẹ́ wá gbá bọ́ọ̀lù bí ọmọ 30 years confirm ni jẹ̀díjẹ̀dí lélẹ̀ gbogbo jẹ̀dí tó wà nínú àgọ́ ara yín yẹn kẹ́ yá dànù òun ní diabetes lélẹ̀ ìkọ́nà àwọn ti diabetes láìlọ́nà ẹ̀ ti bẹ́ lélẹ̀ òun ní ti diabetes lélẹ̀ confirm wọn ni so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí kí bá yín send ẹ̀ náà ẹ wá jẹ́ ká padà sórí spiritual items fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual something tẹ́ lè lò àwọn nǹkan spiritual wà lóríṣiríṣi níbí báyìí àwọn lọ́fíńdà back to sender wà àwọn omi curse breaker tẹ́ lè máa fi sí omi ìwẹ̀ yín ó wà òun ní ẹ máa mix ẹ̀ mọ́ omi ìwẹ̀ yín ni ẹ máa fi wẹ̀ gbogbo ègún burúkú àmì burúkú ọwọ́ burúkú àwọn nǹkan tẹ́ lè fi wẹ̀ dànù gbogbo àwọn nǹkan awẹ́ bí wẹ̀ èpè wẹ̀ ègún gbogbo ẹ̀ wà available níbí báyìí àwọn iṣẹ́ lóríṣiríṣi mi ò ní mention gbogbo ẹ̀ tán tó bá jẹ́ àwọn nǹkan tẹ́ lè lò fún ẹ̀bẹ̀ àwọn àgbà ni either yín take note wípé àwọn èèyàn wọ́n ṣiṣẹ́ burúkú kan sí yín àbí things is not going well abẹ́ rí àwọn sign burúkú tí ò dáa àwọn nǹkan tẹ́ lè lò láti fi ṣẹ́gun ẹ̀ tá a fi ètò àdúrà ṣe ó wà ń bíbà ajẹ́bí idán tó confam ajẹ́bí idán tó mú yes òun mo ṣe ní bóyá àwọn òṣèré Nàìjíríà náà nídìí wègúnwèpè àti Tinubu mo ti jókòó léwu mi yé so ó wà ń bíbà bákan náà àwọn nǹkan aṣínà ọ̀la gbogbo ọ̀nà tó bá dí tó lè fi là gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ retí nǹkan kan tàbí méjì tí ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ àwọn nǹkan tẹ́ lè lò láti fi rí gbà ó wà available àwọn nǹkan àdúrà ni o àwọn nǹkan àdúrà ni iṣẹ́ wà ń bíbà lóríṣiríṣi ẹ̀yin mọ́mì tẹ́ jẹ́ wípé àwọn dádì maybe ìjà àbákan ẹ wojú ọkọ àbọ́kọ ti fẹ́ kọ̀ yín àbáwọn tó gùdù jù yín lọ ti fẹ́ gba ọkọ yín ṣẹ́rí ọkọ wọn lóde òun ló jẹ́ kọ́pọ̀ lọ gbé títí ẹ̀ pọ̀ mi ò ní ẹ bá tiwọn jẹ́ mi tẹ ní nǹkan tẹ́ lè fi bá tiwọn jẹ́ mi ní nǹkan tẹ́ lè fi sọ wọ́n di dìdìrìn ṣùgbọ́n mo ní nǹkan tí ẹ lè lò tí Sátánì ò fi ní yà yín tí Sátánì ò fi ní yà yín tó gba àwọn nǹkan lóríṣiríṣi ló wà tí èèyàn lè lò ẹ̀yin tí ẹ retí so many things iṣẹ́ mi ò ní ìdá ti ka gbogbo ẹ̀ lórí social media but ẹ̀yin tẹ́ bá mọ̀ wípé yes nǹkan báyìí báyìí lẹ́yìn face ẹ̀yin pè mí tó bá jẹ́ wípé nǹkan fún ọjà títà náà ni tẹ́ lè máa fi rí business yín tà àwọn nǹkan tẹ́ lè wọ́n sínú ṣọ́ọ̀bù yín tẹ́ lè fi máa fọ ọwọ́ yín láti máa fi move business yín tọ̀tún tòsì kẹ́ máa fi ṣe kíni kẹ́ máa fi gba owó ọjà gbogbo ẹ̀ ló wà níbí báyìí tó bá dẹ̀ jẹ́ pé àwọn nǹkan ọ̀fà náà ni àwọn ṣẹ́ tẹ́ lè lò fún ọ̀fà wà ẹ̀yin tó bá ta lọ́fà tẹ́bẹ̀ bá ní àpá àwọn nǹkan tẹ́ lè fi pa láti fi pa orú ọ̀fà yẹn láti lè fi tì jáde kápá yẹn kó parẹ́ ó wà bákan náà dẹ̀ làwọn nǹkan múmu fún ọ̀fà náà ó wà àwọn iṣẹ́ lóríṣiríṣi ó wà available ó depend lórí nǹkan tẹ́yin bá rí pé ẹ̀ ń face ẹ̀yẹn ṣáà ti pè mí Kristi lọ́ba àdúrà gbogbo wa máa gbà ṣe rí ogun tó halẹ̀ mọ́ wa yẹn ó máa dohun ìgbàgbé a ò ní rí mọ́ níwọ̀nba ìgbà táwọn ọmọ Ísírẹ́lì bojú wẹ̀yìn tí wọ́n rógun Fáráò mọ́ ogun kankan ò lè lelele kó lu wa má ṣe èyí tó bá wá gbàbọ̀dé a máa gé ayọ̀ àké la máa yọ ti àdábáwo tábà yọ àké tí tábà gbélé lẹ́ẹ̀kan báyìí ó máa fọ́ká wẹ́wẹ́ ni so bó ṣe jẹ́ nìyẹn àwọn lọ́fíńdà náà dẹ̀ wà lóríṣiríṣiríṣi aláwọn lọ́fíńdà ọ̀nà ńlá back to sender Divine Grace Miss Paris 77 chairman ó pọ̀ lóríṣiríṣi àwọn pẹ́ẹ̀fù pọ̀ lóríṣiríṣi kó má dàbí àsọdùn ẹ jẹ́ kí n show yín láwọn spiritual items wa àwọn ìtẹ́ bá fẹ́ níbẹ̀ mo bọ̀ o ṣé mo lè tọ́nù kíní ìṣá àwọn nǹkan lóríṣiríṣi tẹ́ lè lò mi ìfẹ́ kíní cut ó máa cut anyway àwọn nǹkan tẹ́ bá ṣàfẹ́ tẹ́ bá fẹ́ lò tẹ́ mọ̀ wípé yes tẹ́ lè lò fún spiritual items ẹ pè mí ó wà available tó bá dẹ̀ jẹ́ àwọn aṣọ náà ni lace wà ankara wà damask wà òfì wà aṣọ ọkùnrin wà èyí tẹ́ bá ti fẹ́ ready to wear ẹ nídà tí làágùn jìnnà ṣẹ́rí a tún ti reload
ojú òní tí wá gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń patronize Lady K Ìfẹ́olúwa show ọlá yín ni mo fi mi lágbára Ọlọ́run mi ní wá yín tì ní agbára Ọlọ́run gbogbo àdáwọ́lé tí náà máa yọrí sí rere ní bá wọn wówó tì ní bá wọn kí náírà kú àtijọ́ ẹ̀yin tí ẹ bá wá fẹ́ pè mí WhatsApp number mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti travel out wọ́n ti bound ẹ̀ so new number mi òun lẹ́wọ̀n lójú screen yìí ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ti ń pè yín pé àwọn ò máa gẹ́ẹ̀tì phone number Lady K mọ́ ẹ jẹ́ bá mi share number mi fún wọn ẹ má wá gbàgbé láti bá mi share program because mi ní àwọn èèyàn ní contact mi mọ́ tí mo lè share fún àfàwọn kọ̀ọ̀kan tó ẹ̀ṣẹ̀ ń pè mí ní sí even na gbogbo group tí mo wà ń sìn bóyá ló pé mẹ́rin lọ́nà out of like 70 group gbogbo ẹ ti lọ so ẹni tó report to WhatsApp number mi yẹn èmo sọ fún yín pé wọ́n ṣe mílíkà oore ló máa ń ṣe èmi Àyọ̀ká oore ló máa ń ṣe mí abẹ́rẹ́ tèmi dẹ̀ máa lọ kọ́nà òkun yín tó dí so ẹ̀yin tẹ́ lọ report to síìmù yẹn tẹ́ jẹ́ kó gbé lọ ẹ̀yin lẹ́ni ìṣòro o mo sọ fún yín tẹ́ ní bẹ́ẹ̀gì yín lójú igi Àyọ̀ká máa rúwé ṣé mi ò ti gbé kúrò lára gbà tó yẹ ṣẹ̀ṣẹ̀lẹ̀ ní mo rò fún ọ̀sẹ̀ kan pé àwọn kọ́sítọ́mà báwo mo fẹ́ ṣe torí òun mo fi ṣe business mi òun mo fi ń tajà mi but nísìn mo ti gbé kúrò lára omi tí màá mu kò ní ṣàn kọjá mi bó ṣe jẹ́nu yàrá ni mo ti ń tajà yìí ọlọ́rọ̀ ẹ̀mí àwọn wòlíì àṣekínni á máa bá mi tà á so bó ṣe jẹ́ nìyẹn so ẹ jọ èyí tẹ́ bá fẹ́ patronize mi anything ẹ pè mí anything tó bá ti ní ṣe pẹ̀lú spiritual tẹ́ ní ìdáwọn kan tẹ́ lè lò call me tó bá jẹ́ àwọn nǹkan awọ́rò ṣọ́ọ̀bù ni ẹ pè mí tó bá jẹ́ àwọn nǹkan tẹ́ lè máa spray sínú ṣọ́ọ̀bù yín láti fi move business yẹn pè mí tó bá jẹ́ àwọn nǹkan tẹ́ lè máa fi wẹ̀ ẹ pè mí tó bá jẹ́ pé ẹ̀yin tẹ̀ tó wá jó níṣẹ́ oṣù ẹ ń fẹ́ gbéga níbi iṣẹ́ àwọn nǹkan tẹ́ lè lò láti rí ojú rere àti àánú gbà tí kò ní sí pé wọ́n á bínú sí yín tí kò ní sí wípé ẹ lè ẹ̀bá gbogbo ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá tájẹ̀tì nǹkan yẹn máa ń padà fail ó máa ń bọ́mọ yín lọ́wọ́ ẹ pè mí ní agbára Ọlọ́run ẹ̀ tún bá wọn má mú bọ́mọ́ ní orúkọ Jésù ẹ tún má mú bọ́mọ́ so ẹ pè mí àwọn nǹkan tẹ́ lè lò láti fi stop ẹ láti fi ṣẹ́ gbogbo ogun yẹn ó wà available àdúrà gbogbo wa ń gbà èmi ọmọ yín náà ní Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation no fighting no violence torí àwọn kan ń tọ́ mi ń jà lẹ́nu ọjọ́ mẹ́ta ṣùgbọ́n èmi ò jà I'm not fighting anybody I'm not making violence I'm not harassing anybody I'm not saying any hate words to anybody so bó ṣe jẹ́ nìyẹn ṣé gan mo dúpẹ́ o ire o.